Jésù ní mùsùlùmí tẹ́yìn pé Mùsá ní mùsùlùmí láwọn ò dé sí gbogbo àwọn nǹkan yẹ. ẹ ṣeun ṣẹ̀rí Islam láti ayé ànábì Adam bẹ́ẹ̀ ni ìṣesí ẹ kọ̀ọ̀kan. tí ì dáhùn pé ẹ má lọ sáyé kankan ẹ má gbọ́ ẹ ti dáhùn pé sùn mèmí ti sọ fún báyìí. Ta ló ní Jésù ò kírun? Ta ló wí fún yín pé Jésù ò kírun? ọyọ sọ ibi tó ti kírun rẹ̀ márùn lójúmọ́ àti ibi tó ti gbàgbọ́ Ramadan. ẹ lọ bá ẹdúná sẹrí bẹ́ẹ̀ sí ń bèrè béèrè ẹ fún mi láǹfààní ẹ lè ní sùúrù ẹ lè ní sùúrù sí ẹ fún mi lẹ́rìí ibi tí Jésù tó ti kírun rẹ̀ márùn lójúmọ́ àti ibi tó ti gbàgbọ́ Ramadan. ẹ ní sùúrù ẹ ti béèrè béèrè. So Jésù ní ọ̀nà tí má gbà forí balẹ̀ f'Olúwa tí sì máa ń kírun ó ti yé ẹ máa àrùn yẹn ẹ ní sùúrù ìwé ìwọlé yìí báyìí ẹ béèrè béèrè ṣé ẹ jẹ́ kí n fún yín lésì ní àbí ẹ fẹ́ fúnra yín lésì béèrè bí n pẹ́ ti mèsì tẹ́ fẹ́. mo ń gbọ́ yín mo ti ń gbọ́ yín. mo ní Jésù ní ọ̀nà tí ń gbà kírun bí ó bá tiẹ̀ pé wákàtí márààrún lójúmọ́ Jésù á máa forí balẹ̀ a sì máa tẹ kọ̀ǹkọ̀ so eléyìí sì fẹsẹ̀ múlẹ̀ nù báíbù pé Jésù á máa forí balẹ̀ á máa dojú bolẹ̀ fèsì lọ́hùn so ẹni tó bá ké báíbù eléyìí ò sí kì í ṣe ẹni tó jìnnà you understand kì í ṣe ẹni tó jìnnà lọ́dọ̀ ẹni tó bá ké báíbù Jésù á máa forí balẹ̀ kódà á máa fọwọ́ á máa fomi. ẹ jọ àwọn òkùnrin fún wáàsí ẹ̀yin náà ti dìbò ààrẹ fún Musa ni. àfa o. ẹ̀kọ́ polo Islam fún wa ẹ sọ̀rọ̀ ń sìn ẹ múra kókó kí ni ìwúlò ẹ̀sìn Islam yẹn gan-an. ẹ bá bí mi ń béèrè inú mi ó dùn kẹ́ máa fún mi láǹfààní. Olúwaṣeun àbí kí lórúkọ mi rí dáadáa. Olúwaṣeun. Mr. Habib kí lórúkọ kí ni ìwúlò ẹ̀sìn Islam Mr. Habib. ẹ ṣeun gan ohun tá a mọ̀ tí àná Muhammad sallallahu alayhi wa sallam tó mú wá bá wa iná ni ẹ̀sìn Islam so kéèyàn wá béèrè níbi ayé lajú dé yìí pé kí ni ìwúlò Islam bí ẹni tí ò rí ọlá tọ́lọ́run dá Islam. kí ni ìwúlò ẹ̀sìn Islam mi ò rí ni mo fi béèrè. ìwúlò ẹ̀ ní pé à ń pe Ọlọ́run ọba ó sì ń kẹ́ wa. gẹ́gẹ́ bí ẹni tó nímọ̀ nípa Quran ẹ sọ ìwúlò Islam fún wa níbi tó tún láàyè. ìwúlò Islam ní pé à ń pe Ọlọ́run ọba ní kó fún wa lówó ó sì ń kẹ́ wa ó fún yín ní kíni. ó ń bùn wá lówó kò sì sí ẹni tó tó mùsùlùmí láyé lónìí. kí Allah fún yín lówó. bẹ́ẹ̀ ni Allah ló ń ṣe owó ni. Allah ló ń dá wa lọ́lá. no sí Allah owó lẹ béèrè ẹ béèrè ọlá yàtọ̀ sí owó. ń tán fi sowó sí Allah ló ń ṣe owó ni àfa ẹni sùúrù sálà ló ń ṣe owó ni. ń tán fi ṣe owó Allah ló ní. ẹni sùúrù sálà ló ń ṣe owó ìbéèrè tèmi yes or no. èsì náà mo ti fún yín òun èsì mo ti fún yín pé ń tán fi. kí ni wọ́n fi ń ṣe owó tẹ bá ti fún mi lésì ẹ̀ ń jẹ́ oyè yín pàlà lọ ní tán fi ń ṣe owó. ìbéèrè tèmi ni pé sí Allah ló ń fi ń owó ṣe mọye nǹkan tó mú mọ́ra wọn ṣe mọ nǹkan tó pò papọ̀ kó tó dowó ni tẹ́lifí sọ pé kí ni wọ́n fi ṣòwò sí ìkànnì ọ̀kan wọ́n fi ṣòwò ni. àwọn tó ń papọ̀ náà mo ní Allah ló ní gbogbo ẹ̀ abẹ́ yẹ pé wọ́n ti lọ́ mú àwọn kan tí wọ́n papọ̀. nǹkan kan náà míìsì mọ́ra wọn tó fi dowó sálà ló wá míìsì nǹkan yẹn tó sọ dowó. Allah ló ní kinní yẹn ní tí mò ń wí náà. mo béèrè wúlò ẹ̀sìn Islam lọ́wọ́ yín ẹ sọ fún mi pé ẹ fi tọrọ owó lọ́wọ́ Allah jẹ́ yín gbèsè ní àbálà lówó. ẹbí mi ń pé kí ni wúlò Islam mo wá sọ fún yín pé Islam la fi ń bẹ lọ́hùn ní Saudi fi lówó Dubai fi lówó Qatar fi lówó Egypt fi lówó gbogbo àwọn ìlú lárúbáwá wọn fi dọlọ́lá Allah ni wọ́n ń pè wọn ò má ṣe gidi wọn ò kankan. kí ni bá ọ̀nà wo ni Saudi gbà rówó ọ̀nà wo ni Qatar gbà rówó síbi wọn kó yín lẹ́rú ni. ok epo tààlà dá sínú ilẹ̀ wọn àti góòdì tọ́lọ́run dá sínú ilẹ̀ wọn tààlà dá sínú ilẹ̀ wọn òun ni wọ́n fi lówó. wọn sì má ṣe gidi wọn mọ ọsùn wọn mọ kọkọ. fún wọn ní wisdom tó lè fi sọ góòdì yẹn di wọn fi lè sọ di góòdì àbí. òun náà ni. Allah tó fún wọn ní epo tó fún wọn ní oil kò lè fún wọn ní ọpọlọ yẹn kó fi sọ di epo fúnra wọn àwọn Amẹ́ríkà wọn ṣe bá wọn ṣe kí lẹ́yìn gan sọ lẹ́nu àáfà. tíyàn bá rí gold nísìnyí tó bá mú. mo béèrè wúlò Islam ní Saudi Amẹ́ríkà ní bá Saudi fọ gold ní. mo ní Amẹ́ríkà ní bá Saudi fọ gold ní. níbo náà ti bá wọn fọ kí ni Saudi lè dá ṣe. ọlọ́ba sí Amẹ́ríkà ní bá Saudi fọ gold. mo béèrè pé kí ni ìwúlò Islam lọ́wọ́ yín ẹ̀yin ẹ̀wẹ̀ kan mú àtàmọ́.
mo ní ẹmọ ń Islam gbàṣẹ kó tẹ̀dó yọba mo ní dóore Islam lọ́la tá à ń ìjàmbá ṣe yìí ibo ni kí ni ìwúlò Islam gaskia. ìwúlò ẹ̀ náà ní pé a fi ń lówó à ń ṣe a fi ń lówó a fi ń lọ́lá. ẹ̀yin náà gbọ́dọ̀ tá a fà yín sọ ẹ̀mí Islam lówó kí ni ìwúlò ẹ̀sìn Islam là ń ṣe la fi lówó báyìí sì ẹni sùúrù ìwúlò rẹ̀ náà nù. bí mo ṣe béèrè lọ́wọ́ yín yẹn pé kí ni ìwúlò ẹ̀sìn Islam ẹ lè sọ pé nínú ẹ̀sìn Islam tí inú bá ń rúyàn àbí tí èjò bá ṣàyàn èèyàn lè ké nǹkan báyìí èèyàn lè ṣe nǹkan báyìí ìwúlò ẹ̀sìn Islam ìwúlò ẹ̀sìn Islam ni pé ẹni tí Islam bá ti wọ̀ ọrọ̀ ajé wọn máa ń lọ kíní kan mú yẹn wá ẹ sọ pé Islam tọrọ owó lọ́wọ́ Allah òun náà ní ọlọ́ba òun náà mọ̀ ń ṣàlàyé ìlú tí Islam bá wọ̀ ọrọ̀ ajé wọn máa ń lọ sókè. mo ti mọ̀ yín ti pẹ́ ẹ̀dẹ̀ tí máa wá ìgbà yìí ti pẹ́ mo dẹ̀ rí pé ìsọ̀rọ̀ tí yín ẹ máa ń sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọmọlúàbí but gbogbo ọmọlúàbí tẹ́ fi ń sọ̀rọ̀ ẹ máa ń sọ ọ́ndà láti fi defend ìrìn Saudi ni but now kí ni nǹkan tí a lè benefit nínú ẹ̀sìn Islam yẹn gangan kí ni ìwúlò Islam yẹn gan so ẹ wá ń sọ pé ẹ̀yin fi Islam gba owó lọ́wọ́ Allah sálà ló ń sowó ni. ọlọ́ba èmi gbọ́ yín yé bóyá yín lè gbọ́ mi yé kí n lè ṣàlàyé ara mi. Islam àwọn ilẹ̀ Islam lọ́lọ́run ọba fi àlùmánì sí jù bóyá tí n bá ṣàlàyé bẹ́ẹ̀ ó ṣeéṣe kó yé àwọn ilẹ̀ Islam ní àwọn nǹkan ọrọ̀ ilẹ̀ pọ̀ sí jù láyé. Amẹ́ríkà tẹ́ ń wúyè wọ́n ń ṣe ẹrú wa là ń fún wọn lówó ni Amẹ́ríkà wa ń bẹ̀bẹ̀ fún wọn lọ́dọ̀ Amẹ́ríkà ń ṣẹrú yín. ẹ mọ̀ bẹ́ẹ̀ Amẹ́ríkà ń bẹ̀bẹ̀ fún alárúbáwá ni wọ́n ń gbówó fún wọn ni. Somalia ẹni sùúrù ẹni yẹn máa sọ̀rọ̀ bí ẹni tó gbọ́n àbẹ́ni tó ní sùúrù ló jẹ́ èèyàn gidi bẹ́ẹ̀ ṣe ń sand ojú ọmọlúàbí bẹ́ẹ̀ nǹkan tó ń jáde lẹ́nu yóò dáa. Islam tẹ́ ń ṣe lè defend yẹ there's no any one of you can defend Islam. What is the benefit of Islamic religion in our society? You cannot defend it. You are telling me that you guys use Islam to take money from Allah. Allah is the creator of money. Ẹ kẹ́ máa sọ̀rọ̀ láwùjọ àwọn èèyàn ló ń ṣe owó machine ló ń print ẹ̀ jáde àfi nà kò sí ohun tó kan Allah pẹ̀lú owó. Simple question ní mọ̀ nǹkan tẹ́ máa sọ ní ìdílẹ́mù pé Islam yẹn ẹ ti fi convince wa látòrí ìran kéní dé orí ìran kọta àti rí irọ́ Islam gẹ́gẹ́ bí òdodo láwùjọ wa problem ta ní nìyẹn àti rí Islam yẹn gẹ́gẹ́ bí òdodo àìrọ́ ni torí pé ó ti pẹ́ láwùjọ wa irọ́ Islam ti di òdodo mọ́ wa lọ́wọ́ kí ni yóò nítumọ̀ kò wúlò fún kankan tí báwọn tó kéwú là ń bá sọ̀rọ̀ yìí kí ni ìwúlò ẹ̀sìn Islam kò nítumọ̀ wọn á ní tẹ́ bá kú aláwọ̀ fún 72 vẹ́jì irú àfáà tó bọ́lẹ̀ yìí sìn wọn á ti wọ bí 40 àbí 35 years ìwọ̀nba ìrun tó ti kí kálálùjọ náà wà lóòótọ́ wọ́n lè jẹ májèlé kọ́ máa lọ ọ̀run torí ilé ayé ta wà yìí ń sin ìrọ̀lẹ́ ayé ni ìrọ̀lẹ́ ayé la wà yìí àwọn èèyàn ti lajú náà Allah náà dẹ̀ sọ nínú Kùránì àtànóbì rẹ̀ ó ní tó bá di àsìkò kan àwọn èèyàn máa béèrè ìbéèrè tẹ́ pé ẹ̀yin gan expect torí pé kí ni irọ́ ni Islam tí mo bá ń ṣe Islam tí ya mi ò bá ṣe kí má mú wọn lọ́rẹ̀ kò rí kò sùn tí bá ń ṣe Islam táwọn ará àdúgbò mi ò bá ṣe kí má mú wọn lọ́rẹ̀ kò rí kò sùn ẹ̀yin náà máa wo divide religion gbogbo olú tí ẹ̀sìn yìí wọ̀ gbogbo kò síbi tó ní peace gbogbo àgbáyé wọ́n ti ń complain about this religion all over the world ẹ̀sìn tó mú division wá ẹ̀sìn tó mú dàrú dàpọ̀ gbogbo ibi tí Islam bá ti wọ àwùjọ yẹn máa ń dàrú ni bí kò túká kó bàjẹ́ èròǹgbà aburú ló máa wà lọ́kàn gbogbo àwọn Islam kí ló dé kò sílùú tẹ wọ̀ tí develop bá wọn Islam wọ Somalia ọ̀sọ̀ ìlú yẹn dáwóró ni Islam wọlé Haúsá ọ̀sọ̀ bẹ̀ yẹn dáwóró ó dé lọrin náà nísìn ó sọ wọn dá láì níṣẹ́ ewúrẹ́ ilé wọn ò níṣẹ́ àgùntàn ilé wọn ò lóko kò lódò ìgbésí ayé wọn yàtọ̀ sí bábíàlà àwọn alábàmùsà ẹ wá ń kó sí kiri gbogbo ilẹ̀ Yorùbá láti sọ fẹ́yìn gómìnà wa ẹ má jẹ oyè àwòdì kó mọ́ dàbí pé ẹ lè dẹ́dì rẹ gbé ẹ jẹ oyè àwòdì yẹn ẹ dẹ̀ gbé ẹdì rẹ ẹ ṣèlú gẹ́gẹ́ bó ti yẹ kí ìlú rí
ẹ̀yin gómìnà wa gbọ́ ẹ̀jẹ̀ èso lórí wa mélòó yín ló lọ́mọ nílé kéwú ẹ̀yin ò káwọn ọmọ yín lọ lé kéwú bẹ́ẹ̀ ẹni kí àwọn àwa tá a jẹ́ tálákà káwọn ọmọ tiwa lọ lé kéwú káyé wa lè máa kọ̀ntínù láti bàjẹ́ kẹ́ lè máa rí opportunity láti báyé wa jẹ́ ẹ wá ń sọ̀pọ́ọ̀tì nǹkan tó ń báyé wa jẹ́ ọmọ yín mélòó ẹ béèrè Ṣèyí Mákindé gbogbo àwọn gómìnà wa mélòó wọn ló lọ́mọ nílé kéwú ẹ béèrè lọ́wọ́ àwọn bọ́dà wa tọ́lọ́hún ṣe bọ́dà MC Olúọmọ là ń sọ yẹn ẹ béèrè lọ́wọ́ àwọn Pasuma ẹ béèrè lọ́wọ́ àwọn Saheed Òṣùpá tí wọ́n polówó àwọn àfáà yìí fún wa ẹ béèrè lọ́wọ́ wọn lékè wò làwọn ọmọ tí wọ́n wà ẹ béèrè lọ́wọ́ gbogbo wọn pátápátá wọ́n pera wọn ní mùsùlùmí àwọn súyàdà àwọn màláìka tí wọ́n pariwo ìsìláàmù fún wa tí wọ́n polówó ìsìláàmù fún wa ẹ béèrè lọ́wọ́ wọn ibo làwọn ọmọ wọn wà ilé kéwù wo náà wà Ságége náà wà ní sí Ìlọrin náà wà tó ti ń kéwú kí wọ́n sún fídíò wọn ilé kéwú táwọn ọmọ wọn wà ẹ wá ní káwa ọmọ ronú bá a ṣe bí ìyàwó lówó bàbá wo lówó káwa náà mọ̀ ní ká bá ronú ká máa sáfù Saudi Arabia ẹ̀yin dẹ̀ ń jẹ lọ ẹ̀yin káwọn ọmọ tí ń lọ lóyìnbó kọ́ lọ sí dáadáa ẹ̀ ń post ẹ̀ sórí mídíà káwa tí a lówó ta lè fi dé lóyìnbó kọ́ mọ jẹ́ bànújẹ́ fún wa àbí ká máa ẹ́fì yín ká máa ẹ́fì ẹ̀yin ẹ̀ káwọn ọmọ ọ̀dọ́ lọ́kùnrin àti lóbìnrin tó bá ń sì ń kó ọmọ lọ lé kéwú ní sẹ́ńtúrì tá wà yìí kò sí ọ̀nà tó fẹ́ gbà láti fi jèrò irú ọmọ náà kò sí bó ṣe fẹ́ survive ẹ̀ torí pé gbogbo ohun tó lọ́n waste 10 years to 15 years sí yẹn at the end of the day kò síṣẹ́ tó fẹ́ fi ṣe àwọn Sulemanu Faruku iṣẹ́ wo náà fi Islam ṣe wọ́n fi ń tọrọ jẹ wọ́n fi ń ṣe 419 kiri wọ́n fi ń gba àwọn èèyàn èyí jẹ èyí ò jẹ ẹ lọ wo gbogbo wọn gbogbo àwọn Buhari ọmọ Musa wọ́n fi ẹ̀sìn Islam wọ́n fi ń tẹnu àbùkù lulẹ̀ Yorùbá ẹ lọ wo Ìmáàmù Ọ̀fà all of them wọ́n fi Islam wọ́n fi ń ba nǹkan jẹ́ nílẹ̀ Yorùbá ni wọ́n fi tún nǹkan ṣe rí àfẹjọ́fò ẹ jí ká ronú àwọn ọ̀dọ́ àwọn òbí wa wọ́n ti bá tiwọn débì kan bí àwa ọ̀dọ́ ta ní ọpọlọ ta dẹ̀ lè ronú ẹ jí ká mọ ohun tá à ń ṣe ọjọ́ iwájú àwọn ọmọ wa ó dọwọ́ wa ọjọ́ iwájú àwa gan ẹ̀dá ọjọ́ àwa gan torí àwọn ìbọ̀lọ̀ ṣe ohun tá a jẹ́lẹ̀ lọ́jọ́ iwájú ẹ̀sìn báwo ìlú wọn ti ń ṣẹ̀sìn mọ́ ta ló ń ṣe kí ni wọ́n fẹ́ fi ṣe kí ni ìwúlò rẹ̀ kí ni bẹ́nẹ́fìtì ẹ̀ à ń kọ́ mọ́sálásí kiri ẹ̀ wọ́n kóra yín kiri bí ẹni tí ò lọ́pọlọ ẹni mùsùlùmí lẹ̀yìn láàfáà lẹ́yìn àwọn ìjọba náà tí mọ̀ ohun tó ń ṣe tíjọba bá ti sin ojú sí yín sìn gbogbo yẹn kábánà yín wọlé. Hello, ẹ kálẹ́ o. Ẹ kálẹ́. Ẹ dẹ̀ pé ètò. Olúwa ló ń tò. Ẹ jọ àáfàá tó ń bọ́lẹ̀ lẹ́kọ̀ọ́ yẹn. Ẹ má bínú mo ní ìyá question Àjọkẹ́. fún wọn mo fẹ́ béèrè nǹkan kan Ẹ má lọ́wọ́ wọn bínú kí ẹ ìyá lè bá mi gbé Àjọkẹ́. wọn wọlé padà. No, Ìyá wọ́n ti Àjọkẹ́ lọ má wọ́n ti ẹni lọ sùúrù. tẹ bá ní nǹkan mi tẹ bá fẹ́ lọ́rọ̀ tó ẹ fẹ́ sọ ẹ lè sọ àwọn tó máa da yín lóhùn máa Ìyá da yín Àjọkẹ́ lóhùn. má ẹni sùúrù. Mo kàn sáré lọ gbé just little ìgbà tí àáfàá yẹn sọ̀rọ̀ nípa Saudi Arabia pé torí pé ó jẹ́ ilẹ̀ aláwù ni wọ́n ti ló fi jẹ́ kí wọ́n ní resources tó jù. Saudi Arabia nìkan ló ní resources mélòó gan náà ní resources tó ní gan compared to resources tí Nàìjíríà nìkan gan ní gan wọn ń ṣẹgbẹ́ talk less of àwọn ibi tó lọ́n compare sí yẹn. Kí làwọn Saudi Arabia ní ilẹ̀ tó jẹ́ pé òjò kì í rọ̀. Number one, they do not have wọn ní rainforest wọn ní coastal area ìyẹn tí ó jẹ́ bí large body water. Desert ni majority ọ̀dọ̀ wọn ìyẹn lọ jòkó. Nàìjíríà kí ni Nàìjíríà ní? Nàìjíríà ní oil, they have mineral, coal, limestone, tin, iron, oil, lead, zinc, gold, bitumen, agriculture. They have fertilized land, which Saudi Arabia did not have. They have cocoa, palm oil, cassava, yam, maize, gbogbo àwọn yẹn. They have water resources, Niger, Benue, lake, rainforest, fish, forest diversity, timber, wildlife. So what kí ni ó yẹ ẹja ka nǹkan tí Saudi ní? Ẹ wo adúlé tí mo ti kà fún Nigerians ẹja ka ti Saudi alone. Kí ni Saudi ní? They only have oil, gas,
world largest. They have mineral, gold, copper, zinc, silver, and other. They did not have water. They did not have forests. They did not have fish. They did not have all those. And there is plenty of natural. There is plenty of natural resources. Tell it discover nínú omi gan. They did not have water body. They did not have rainforests. Torí bẹ́ẹ̀ náà ṣe sọ fún yín pé kẹ́ má máa jẹ kí náà ń porúkọ ẹ̀ kẹ́ má jẹ pig because àwọn ò ní rainforest tí pig lè survive nínú ẹ̀. Ibi tí rainforest wà ní pig ti lè survive. Ìdí nìyẹn tó fi ní kẹ́ má jẹ pig torí desert ní ọ̀dọ̀ wọn. So I don't understand kí odidi àgbàlagbà irú àgbàlagbà yẹn báyìí téèyàn bá lọ sọ́dọ̀ téèyàn fẹ́ lọ bá ọgbọ́n irú ọgbọ́n ò lèèyàn fẹ́ lọ bá lọ́dọ̀ mi ò bú wọn o. So Nàìjíríà ẹ̀ ló ń gan anyway a mọ̀ pé wọ́n ṣe ọmọ Nàìjíríà wọn kàn rìn wá ni so a lè bú wọn. Ẹ lè gbóhùn sókè ìyàwó Àjọkẹ́ mú kí gbogbo lèmi tí kì í gbogbo lé láti ẹ̀. ìyàwó Àjọkẹ́ kí lẹ fẹ́ Big Joe ṣe kalẹ̀ kí lẹ fẹ́ béèrè lọ́wọ́ àfáà tó nǹkan tí mo fẹ́ béèrè ni pé ṣó ó ní ẹ̀tọ́ kí ọmọ kó mọ báyẹ̀ ní nǹkan pọ̀ nínú Islam? ìdáhùn tèmi náà lè dá yín lóhùn ni nílẹ̀ Yorùbá kò lẹ́tọ̀ọ́ mo mọ ti Yorùbá irú ẹni yẹn ó lè lọ pokùnso bẹ́ẹ̀ nílẹ̀ Saudi àṣà àti ṣe wọn ni is part of their culture. Okay, why táwọn afa ṣe máa wá ń dìnnà ìgboro nǹkan báyìí because ó ní kọ̀kọ́ tó ṣẹlẹ̀ tí mo ṣe béèrè torí nǹkan yẹn gan ni mo fi kúrò nínú ẹ̀sìn Islam láti 2021 torí ìgbà tí nǹkan yẹn ṣẹlẹ̀ mo ní láti béèrè lọ́wọ́ ẹni tó jẹ́ ọmọ ìlú wọn ó ní kò kí ń ṣe haram ní tọ́mọ bá bá Yẹ̀sùn ní ojú ara tó bá ṣe pé ẹ̀yìn ni ó ní tó bá ṣe pé ẹ̀yìn ló ti bá a sùn kò kí ń ṣe haram kí wá ní ìyàtọ̀ àti wájú àtẹ̀yìn ó ṣàti kùkù lálàyé. ṣẹ́rí ìkọ́tẹ́sọ̀ yẹn mímọ́ bẹ́ẹ̀ ń ṣe lẹ́spírẹ́ǹsì ẹ̀ but kò sí ọmọ Yorùbá tó bá gbalẹ̀ Árábù kọjá tí ó mọ̀ pé àwọn Árábù wọn máa ń bá ìyá wọn sùn so ètò tá à ń ṣe ń bì báyìí kò ń ṣe ilẹ̀ Yorùbá nìkan náà tí ń wò wá àwọn ọmọ Yorùbá wà ní all over the world wọ́n dẹ̀ ti ní different experience nǹkan tá à ń sọ ń bì báyìí tó bá yẹ pé rọ́ ni èèyàn tó bá gbé ilẹ̀ Árábù ló lè wá bì báyìí láti wá sọ fún wa pé irọ́ là ń pa bẹ́ẹ̀ ni tó bá gbélé Arab kò lè wá bí kó wá sọ fún wa pé irọ́ là ń pa pé ọmọ ò kì í bá ìyá ẹ̀ sùn àṣà àti ṣé wọ́n ní so gbogbo nǹkan tó Arab bá dẹ̀ sí mú wá fún yín gbogbo ẹ̀ lẹ́bọ̀ lọ tẹ̀lé so nídìí èyí ẹ̀yin mùsùlùmí ẹ lè bá ìyá yín sùn ẹ lè bá ẹ̀gbọ́n yín sùn ìfún ẹ lè bá àbúrò ìyá yín sùn nínú àṣà àti ṣe àwọn Lárúbáwá ló wà kò lè sẹ́ni tó lè kó dànù so kò sẹ́ni tó lè báàkì ọ̀rọ̀ yìí tó bá jẹ́ ọmọ Yorùbá tó ti ní ẹ̀sìn tó ti gbélé Arábù rí anybody ló mọ̀ tàbá lọ wo ní gọ́ọ̀gù kan Big Joe. ìlú wọn náà ni mo wà so ìlú wọn náà nìkan yẹn ti ṣẹlẹ̀ ẹ mọ̀ bẹ́ẹ̀ mi ṣe rí i mo shock ẹ mọ̀ mo rò pé ṣé ó yẹ kí n dún nǹkan ẹ mọ̀ àwọn tó ṣe nǹkan báyìí èmi feel like pé ó yẹ kán ṣe ẹ mọ̀ téèyàn bá ṣe nǹkan tí kò dáa ara máa kóyàn wípé nǹkan tí mo ṣe yóò dá ojú méjì ò gbọdọ̀ rí mi o but wọ́n feel happy so mo need láti béèrè lọ́wọ́ ọmọ tó jẹ́ ọmọ mi. wọn ò lè tijú ẹgbọ́n táwọn láti jọ yẹn báyìí mo ní wo ọmọ alára ló ń gbáraga so ìkan wọn ni nǹkan tó bá lọ́wọ́ àwọn tó ní wọn tó bá lọ́wọ́ àwọn òbí wọn nìyẹn so that is the reason why tó bá rà àwọn àfáà yẹn tó máa ń sọ pé àwa tá à ń ṣe égún àwa tá à ń sọ̀rọ̀ tá à ń ṣe gbogbo ẹ̀ pé kò dáa síbi tiwa tẹ́ pé gbogbo wa rí ó wà físíkà nǹkan tá a mọ̀ ń pa ẹ̀ ni láfi wò pé kìíní kan ló fi dàbí pé wọ́n mú wa ètì àwọn nǹkan yẹn ẹ wá jí ká bọ́ sínú àṣà àti ìṣe àràbù káwáwé èyí tó worst jù nínú àwa tá à ń gbégún pẹ̀lú àwọn àràbù tó mẹ́sìn wá fún wa tó ní àṣà àti ìṣe àwọn ló dáa jù wọ́n ní wọ́n ń bá ìyá wọn sùn ọmọ ń bá ìyá sùn inú ẹ̀wọ̀ ẹja gbé síra wọn èwo ló worst jù. èkó tó tiẹ̀ múnú bí mi wá nìyẹn tí ò bá ti ń sojú ara tó bá ṣe kójú ara ni ara ń bọ̀ tó bá pẹ́ yìn ni kì í ṣàrà mọ́ ni àtẹ̀yìn àtiwájú ìyẹ́ ẹ̀ sáà ni. ìyẹ́ ẹ̀ ni. tí ẹ bá ń wo àwọn èmi sì máa ń sọ náà pé tó bá sọ pé lóòótọ́ iná wà àlìjọ náà wà á jẹ́ pé gbogbo àwọn Arab náà máa wọná because kò sí wàrí kankan lọ́wọ́ wọn. ẹ wo nǹkan tí tẹ́mi kọ́ ni pé tí mo fẹ́ béèrè nìyẹn. ẹ ṣe gan ìyá wa so bí wọ́n ṣe ń ṣe nìyẹn kò anybody ló mọ̀ brother Muyideen
Ṣáyà Akànbí ilẹ̀ sọ̀rọ̀ pé rọ́ ni lẹ́ẹ̀kan àbí ta ni. ChatGPT ò dáhùn, ChatGPT yọ kúrò ló wà violence. Ok, ẹ ti yọ kúrò. No, ChatGPT mo béèrè lọ ChatGPT yọ kúrò ó ló wà violence. Yes, ok. So ChatGPT ò dáhùn. Kí lẹ sọ, ẹni kò rí bí àbí kí ni nǹkan tẹ́ ń sọ. Mo ní ChatGPT ò dáhùn. No, brother Muyideen àbí Bọ̀ kí àwọn ló tó ń kọ witness brother. ẹ̀ ló ń sọ̀rọ̀ yẹn. So Kí lẹ èèyàn tí sọ ò bá mọ̀ lẹ́ẹ̀kan. náà kóun náà lọ gbélé àràbù. Ó máa bá wa jiyàn bí. No, as in kì í ṣe pé mo ń bá yín jiyàn. Ṣé Mùsùlùmí ni yín? Ẹ kàn wọlé ẹ̀ káwọn èèyàn. Kí lẹ sọ? No, ọmọ ẹyọ mùsùlùmí ni mí sà ẹ mà. Ẹ ní nǹkan tí yàrá yẹn sọ lẹ́ẹ̀kan rọ́nà pàṣẹ ẹlẹ́rìí. Actually mi ò lè ẹmi pẹ̀lú ẹ̀kọ́ lájọ wà bẹ́ẹ̀ mi ò lè sọ pé irọ́ ló pa àmọ́ nǹkan tèmi ń sọ ń bẹ̀ ni wípé wọ́n ti sọ pé àṣà wọn ni mi ò irọ́ nìyẹn. Kí ni wá ní sí wọ́n gbé lọ fún wọn ni àbí ibo náà ti rí tó ọmọ fi ń bá yasùn lé arabu. Because nínú ẹ̀sìn ìsìlámù tí àjọ wà tàdẹ̀jọ́ ń sọ ní ẹnu kò nẹ́tọ̀ọ́ kí ọmọ báyà ẹ̀sùn. Ṣẹlẹ̀ fún wa ní àyà tó sọ pé kò lẹ́tọ̀ọ́. No, àyà yẹn wà mo mọ̀ kó wà. Kò dẹ̀ sí pé kò ní kó má bá ya ẹ̀sùn. Bàbá ó léyìn ò lè fẹ́ ọmọ ò lè fẹ́ ìyá ẹ̀ ni. So ọmọ ń bá ìyá sùn nílé arabu. Àṣà àti ṣe wọn ni. Àṣìṣe ńlá ni. Ẹ̀yin ọlọ́pẹ́ yìí jẹ́ Yorùbá lè fi sọ bẹ́ẹ̀ ọ̀dọ̀ àwọn àràbù ẹ̀yìn ló fásitì ṣe ni fún wọn tí bá sáà tí wọn ni. Àwọn Mr. Muyideen àwọn tó ń gbé ní Ìlọrin tó máa wá ní onítìjú mi kí lẹ fẹ́ bá wọn fà. ìyẹn ọkàn wá big jose tàwọn arábù àwọn olórí ẹrú wọn sọ ni pé gbogbo. ìyẹn táwọn Ìlọrin ti sọ di àṣà wọn kí lẹ fẹ́ bá àwọn Ìlọrin fà ń pa yẹn ìyẹn kì í ṣe àwọn Yorùbá Ìlọrin àwọn Fúlàní Ìlọrin. Èmi ò sí ẹ bá ti ní kan tó against Islam ẹ máa ń sọ fún ọ. wọ́n ní Google have detailed explanation okay jẹ́. So brother Muyideen bó ṣe jẹ́ nìyẹn àwọn arábù wọ́n máa ń bá ìyá wọn sùn so gbogbo àgbáyé ló dẹ̀ mọ̀ gbogbo àgbáyé kò ṣe pé bóyá pé èèyàn fi ń bá wọn jẹ nǹkan tó ń ṣe nìyẹn àwa bí sọ fún yín pé àṣà àti ṣe ìran Yorùbá is better than Islamic religion 100%. Islam ló ní tí ọmọ bá ṣe tí èèyàn bá ṣe Islam kéèyàn máa mú lọ́rẹ̀ kò rí kó sùn Islam ló ní tó bá fi Islam lẹ̀ kàn pa sẹ́gbẹ́ òkùnkùn ni tẹ bá wọn gbọ́ nǹkan tó jẹ́ nǹkan tẹ gbọ́ rí nípa Islam ẹ máa wá òkú bóyá wọ́n bá Islam jẹ́ ẹ sọ pé ìyá ò lè bọ́mọ sùn nínú Islam yín Muhammadu olórí ọkà ìsà ó bá òkú sùn òkú tó ti kú. Irọ́ ni Muhammadu olórí ọkà ìsà ó jalè ó jí pátá pupa gbé nínú ẹ̀sìn Islam tẹ́ ń ṣe wọ́n ní tẹ̀ bá ṣe mọ́ kí wọ́n pa yín sẹ́gbẹ́ òkùnkùn ní Islam ni. Kò sí nígbà ayé ànábì kò sí pátá kódà ẹ̀yin náà mọ̀ pé nígbà ayé òun kò sí pátá ìrẹ́lẹ̀ tẹ́ sọ nísì pé bóyá wọ́n jí pátá gbé ni I'm so sorry sir irọ́ nìyẹn sir. tá bá fún yín ní ayé àbí tí Muhammadu jí pátá gbé ṣe máa fi Islam lẹ̀. Ọlọ́run jẹ́ kí n fi Islam lẹ̀. So tẹ́ bá mọ̀ pé ò lè ní Muhammadu kí lẹ máa ṣe sí. Kí ni wọ́n ló jí. No tẹ́ bá rí ìsìnkú gbogbo ogun tí wọ́n ní Muhammadu jà olè ló fi jà kí ni nǹkan tẹ́ máa sọ. Nǹkan ẹ̀yọ̀kan ló wà sà nǹkan tí èèyàn bá yẹ ṣe kò sí nǹkan tẹ́ lè sọ tí ẹni náà máa irú nísì ó lè má jẹ́ pé Muslim ní yín bẹ́ẹ̀ ṣe wà. Mùsùlùmí ni ẹni tí tó bá wá sọ nípa Muslim ẹ máa sọ̀rọ̀ ègèsì wọn ni láì dá. So ìrẹ́lẹ̀ tẹ́ sọ nísìnyí. Oníkùn ló mọ̀ọ́kà bá mi nọmọ mi kò dẹ̀ dénú ọdọ́mọ. So nílẹ̀ Yorùbá mo lè dárúkọ àfáà mẹ́wàá fún yín tó ti ń ba ilẹ̀ Yorùbá jẹ́ tó ń ba àwọn bàbá wa lórúkọ jẹ́ lọ́jọ́ tó ti pẹ́ tí wọ́n dẹ̀ ní ẹ̀rí kò sí orúkọ burúkú tí àwọn àfáà àwọn ìmáàmù àwọn sheik kò sí orúkọ burúkú tí wọ́n pe àwọn bàbá wa kò sí àpèjúwe burúkú tí wọ́n fi wọ́n ṣe látòrí àwọn ọba wa tó fi dórí àwọn babaláwo àwọn amúfáwo ni àwọn tẹ́kùn wọn jílẹ̀ Yorùbá bàjẹ́ tí wọ́n ń ṣe ètùtù lórí kílẹ̀ Yorùbá mọ́ bàjẹ́ kó gún má wọ̀lú kò sí orúkọ táwọn àfáà ò tí pè wọ́n tó jẹ́ orúkọ bàjẹ́. Ó wá yà wá lẹ́nu lénìí
táwa náà mú gbogbo ìwà àbàjẹ́ tí Muhammadu ti gbélé ayé rẹ̀ ṣe nínú Quran àtàdís, ohun ìyàlẹ́nu ló wá ń jẹ́ fún wa pé ẹ̀yin mùsùlùmí sọ pé irọ́ ni kò rí bẹ́ẹ̀, irọ́ ni kò rí bẹ́ẹ̀. Tá bá mú wá fún yín sí pé Muhammadu tẹ̀ ń tẹ̀lé o, olówó orí ọkọ̀ Àìsà ìbá Fátímọ̀, olè alọ́kó lòun kígbe ni, sẹ́ẹ̀tì àwọn aníní àwọn múfo olóṣòkò ni. àwọn náà ló jẹ́ kí n máa bẹ̀rẹ̀ pé mo ní àkànbí ṣé kí n ka bíbá yìí àkànbí Kí lẹ Mr. sọ? ṣe ní Quran yìí síbẹ̀. Mi ò ní lọ́dọ̀ mi ò, tẹ́ bá máa kà No, ẹ̀yin lọ́dọ̀ kọ́ èwo Mr. Quran wo leléyìí? Ibi tí Muhammadu ti jí pátákó pa. Brother Muideen, ẹ lè ka Arabic àbí English? ẹ máa ka àwọn gbọ́ yín sọ. Ó yẹ ká kí ṣe pé máa kà á, ẹ kà látọ̀dọ̀ yẹn sí Ẹ kà Quran yẹn. ẹ bá wọn sọ̀rọ̀. Wọ́n Ṣé gbọ́ ní bí Quran wọ́n yìí kọ́ dání bí tẹ wà ìṣàkóra. yẹn? ṣé o mọ̀? Mr. Muideen ṣe ní Quran yìí dání bí tẹ wà yẹn. òun náà ni mo ní kọ́ bá ń gbé wá. Ó yá ẹ bá wa ṣí sí ó wà Quran ló- 3 ó wà verse lójú 161. Ó yá ẹ ṣí ẹ lọ gbé ní yàrá. ọ̀kan wà lójú wíńdò lọ́ bá ń gbé. Ta? Ṣé rí lálẹ́ yìí? Ẹjọ́ àfáà mo fẹ́ kí bá mi tẹ́ wọn lọ́rùn dáadáa. Gbogbo ibi tí Muhammadu ti jalè tó ti bókun sùn, tó bá Alí sùn, tó bá Fàtímọ̀ sùn. Gbogbo ogun Bádírù tó lọ jà, tó ti lọ dáná, tó lọ jalè, tó lọ gba dúkìá àwọn onídúkìá. Gbogbo ẹ̀dá kan bá ń fún brother Muideen jẹ. Ó Kí dà. wọ́n jẹ́ kán yó kán tún dè lọ́lé. Mo fẹ́ kọ́ sí látọ̀dọ̀ wọn kàn ká. Kájọ máa wò látọ̀dọ̀ wọn. Ẹ bá wa ṣí Quran yìí sí Quran 3 verse 161. Wọ́n ń pè ní àlì anfa. Òun ló wà lókè yẹn ALANFAL. So ẹ ṣí Quran yìí sí Quran 3 verse 161. Kẹ́ka fún wa. Ẹ ṣí. báǹsì tó ṣẹlẹ̀ báǹsì náà yẹ kó sínú yẹn tán. àbùjọ bá ń tán náà fóònù yìí. fóònù ti wọ 5% kò lè tán náà mọ́. Àdóde yìí ò ń bọ̀. ní sábà ń tanná sí ìbáyìí náà fóònù ti lò náà. Ẹ bá wọn tan náà brọ́dà. Ẹ̀dẹ̀ ń kanra kí ló dé. náà kí n lè rí lọ sí ibibẹ̀ ni. Òun náà ni mo bá yín sọ fún wọn ni pé kán bá yín tan náà. ẹ tẹ́ wọn lọ́rùn dáadáa o. Ẹ̀yin ni kẹ́ bá wọn tan náà. Ẹ̀yin tẹ́ fẹ́ bá wọn tan náà. ṣé ìwọ tó ń sùn ló ń sọ̀rọ̀ lójú mi. Pátá pupa lànà ẹ máa rí nsìn ẹ jẹ́ kán kà. lálọ́ tó yà mí lẹ́sùn. Òwúsù bìlà. èmi náà ti máa bá wọn sọ tipẹ́. àwùjọ ìjà mi ni àwọn kí ló ń dà máa bá rè. Ó yá àfà ẹ ń jà ẹ bá wa kà á. kí ló ń sọ láti pẹ láti fi kiri ọlọ́run kò forí jìn ẹ̀bà. Ó yá ẹ má bínú àfà ẹ bá wa kà á jọ. àwọn ìdílé pé suratul Anfal. Quran 3 verse 161 àtẹ bá ń bẹ̀rẹ̀ láti Fatia Bakora ilé tó tẹ̀lé Bakora ẹ wá lọ sí àyà 161. 161. Bẹ́ẹ̀ ni. Nọ́mbà náà mo fi sí. Mo wá ìwé lọ́gbọ̀n. Àfà ilé tẹ̀ tètè rí ayẹ́pẹ́ yẹn kí n ka Kùránì déédéé nìyẹn o. Ó yẹ kẹ́ ti rí látẹ̀kọ́. rárá kì í ṣe ìkùránì tó nípa ilé mo ṣe gbé lè ní. a wà níbi tí mo lọ sí ẹnu nìkan ní sóò nǹkan tó parí. Ẹ yóò làjú àfà ẹ lè wo Quran tẹ́ ń wá kínú ìwé yẹn nínú orí fún yín náà. ó wà lórí fóònù mi but 1% fóònù mi wà ó dẹ̀ lè. Ok ṣé ó sáà ṣiṣẹ́ ṣé kò ṣe lè tẹ́ fi ń bá wa sọ̀rọ̀ yìí. Ṣé ó ti pa àfà àti fẹ́ dùgbẹ́. Àfà ti fẹ́ kásẹ̀ kan lẹ́ o. Mi ì gbọ́ àfà mọ́ o.
àáfàá ti jápa o. ìyá Bísí Àjọkẹ́. lọ ẹ jẹ́ kí sáré ka bíbà fún àwọn èèyàn tó ń gbọ́ wa náà kó má rò bóyá a kàn make fallacy ni. so àfáà mi wà ń bẹ Big Juice. ok àfáà mi dà ok Mẹ́kà ẹ káàbọ̀. Mẹ́kà Mọ̀dínà. Mẹ́kà ẹ bá wa tan máìkì yín. Mẹ́kà ẹ bá wa tan máìkì yín. ẹ káàbọ̀ ẹ jọ̀ọ́ ẹ bá wa sáré ka àyà yín. kí lè bá débẹ̀. so Mr. Muideen tó dé afẹ́ aníkọ́ ka bíbá yìí kọ́ dẹ̀ sọ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ síbẹ̀ fún wa so bóyá nẹ́tíwọ̀kì wọn ní kò dáa mọ̀ so ẹ bá wa kà kí gbogbo ilé náà lè gbọ́ tó àwọn. وما كان للنبي أن يضل وما يضلل يأتي بما قل يوم القيامة ثم توفي كل نفس ما كسبت وهم لا يظلمون. ẹ bá wa tú. nǹkan tó wà ń bẹ̀ ni pé. no kò ṣe nǹkan tó wà ń bẹ̀ like ẹ máa tú word to word. ẹ listen ṣẹgẹt. no rárá sà ẹ máa bẹ́ẹ̀ ṣe kà á ní lárúbáwá yẹn ẹ máa bá wa tú word to word. ẹ má dàá yín láàmú ṣé bí bàtà ẹni kì í kà á nísìnyí ṣé bí nǹkan tí mo sá sí lẹ́sà ní kì í ṣe látàgbà ilẹ̀ níbi kì í tu tó mo sá sí nǹkan tẹ́ni kọ́kọ́ ṣe first ẹ farabalẹ̀ máa ń ṣe yòókù náà ẹ farabalẹ̀. nǹkan tó wà ń bẹ̀ ni pé. ó ṣe nǹkan tó wà ń bẹ̀ ẹ bá wa tú nǹkan tẹ́ kà. òun náà mo fẹ́. ẹ bá ti wá tú tán ẹ máa wá explanation lẹ ti ń lọ yẹn. mi ò explain because ẹ tí wọn bá explain kẹ fún yẹn bọ̀ lọ́kọ́ gbé ọpọlọ rẹ̀ jókòó náà because tí ọpọlọ yìí ò bá sect tó bá. torí pé ọpọlọ àwọn ará ilé yín kúrú. bọ̀bọ̀ yẹn rò pé àwọn èèyàn tí ṣẹ́ra àwọn tó tẹ̀ pé àwọn mùsùlùmí yìí I'm not sure that they know anything. kọ́kọ́ wo iye àwọn èèyàn tó ń wò wá tó bá tẹ̀ kún àwa tá a wà lókèlè àwọn tó ń wò wá tó yẹ kó pọ́n wọlé kò ń ṣàwa ló fẹ́ bá sọ̀rọ̀ fún ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí tó sì ń bọ̀ wá tẹ bá wá bíbà yìí kò ń ṣe àwa ẹ ti mọ̀ ẹ lè pàwọ́ àti ya gíràn ni wá àwa la ń gbéná ju àwa ni arán mọ ní àwa ni ògbéná wojú kíní kan wọ́n máa ní ọ̀rẹ́ mọ ní sẹ́fàyà tí àwa la tó dó ti àlá tó kojú ogun àlá ni wá. àwa la gbéná wojú ẹ̀. àwa la ń gbéná wojú ẹ̀ so ẹ lè pàwọ́ ní gíràn bẹ́ẹ̀ ẹ máa pọ́n àwọn tó ń wò wá ẹ máa pọ́n wọlé ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíín wà níbi ìbàyìí ìṣẹ́jú kan lókùn tó máa fi ìsìlámù lẹ̀ ìwọ àfa ó tún wá dákọ́ sòro rẹ̀ yóò fi ìsìlámù lẹ̀ yóò tún mọ ronú lé kó dáa ìyàtẹ̀ tí fi ń jẹun láti bí 50 years ago àṣírọ́ ni àṣírí ti tú. bọ̀bọ̀ yẹn ẹ mọ̀ nǹkan tó kà yẹn kò lè tú nǹkan tó ṣe. ẹ kú ètò mo ti wo program yìí sí for the past 4 months so mo máa wà ní comment section mo dẹ̀ máa ń pa WhatsApp ṣe rí nǹkan tó tiẹ̀ mú mi tí mo fi send the request ní àfáà burúkú tí ẹ jálẹ̀ yẹn àbíbò àbí kí ló ń porúkọ ẹ̀ ṣe ráwọn pípò yẹn wọ́n mọ̀ nǹkan tí wọ́n ṣe torí mi náà ní irú ẹ̀ lára o ẹ̀gbọ́n ti tèmi gangan odindi ọdún 8 ló fi lọ lé kí ó ní sọ̀lọ̀ bó ṣe wá lọlé kí ó tó obìnrin ló ń fi gbogbo ẹ̀kọ́ ló ń pamọ́jọ bí òkúté iṣẹ́ kò ní ṣe mo wà fún láti máa sọ fún mọ́ sí mi pé ẹ ṣe mistake ẹ̀yin rò pé tẹ bá fi sílé kí ó ní òṣì ní yàyà kúyẹ ẹ̀mọ́ pọ́nà tí ò dákálẹ̀ mọ́ gbà náà ẹ bá ti lọ fi sí ilé mechanic kò bá wá useful lónìí kò ṣiṣẹ́ kò ṣàbọ̀ èmi tí mo wà bíbá tí mo ń ṣiṣẹ́ a máa ní kí n send òǹgbà tí mo dẹ̀ ti ṣe fún wọn ilé olókùn lọ́mọ wá kiri bí bára bí kí wọn máa ṣe bára kí wọn máa ṣe fún 19 máa fi ògbójú ó ní early this year ó ní step tó ṣaláìsí wọn dẹ̀ pọ̀ nínú family mi because ọmọ Kwara State ni wá ọmọ Òkè Ọdẹ ni wá so aláàfáà púpọ̀ nínú ẹbí wa so wá ní step brother ilé ẹ̀kọ́ máa pè ní àáfà alábí family ìkan nínú ọmọ ẹ̀gbọ́n pọ́sí mi tó pèrè láàfà wọ́n dẹ̀ lọ ṣòkó ẹni tó jẹ́ àbúrò sí ó dẹ̀ ń du owó lójú agbo
ìgbà tí mo gbọ́rọ̀ yẹn bá níṣe ni inú kan bí mi pé irú disgrace wo lélẹ̀ ṣáwọn oníṣẹ́ ni wọ́n sì bí níṣẹ́ wo lọ ṣe ṣèbí iṣẹ́ jálàbí ni gbóná di kọ́ máa fẹ́ẹ̀rì. gbowó lọ́wọ́ àwọn èèyàn kọ́ máa parọ́ fáwọn èèyàn jálàbí ẹ máa lẹ́kìí ṣe babaláwo bọ̀ gbogbo ilẹ̀ ní kòkò àgbo onílé gbogbo ilẹ̀ jáwó lẹ̀ jágbó ọmọ ọba káṣọ sọ́run àwọn òpómúlóró adáhùn ṣe. nǹkan tó ń tiẹ̀ wá ń ṣe ní ìsìn tó bá lọ sí pàtí ìsìn yìí wọ́n ń náwó kan jọ àwọn politician lọ àwọn àfáà mi ò mọbi tó ti rówó yẹn o wọ́n ń náwó jọ àwọn politician lọ́sìn wọ́n ń fowó ṣe competition ni because wọ́n ti gbá gbogbo àwọn tó wà láàbroad. Sulaiman Farouk ló kọ́ wọn ojú màálù 16 àfọmọ́gbò tún jẹ ewé làpálàpá ẹ wàá mú nǹkan kan okùn kankan tẹ́ fi kùn àwọn ló fún wọn lọ́ọ̀dẹ́tì oògùn owó ẹ tẹ̀síwájú ìyàwó. àfáà òpònú tó ń sọ̀rọ̀ tó mi ò tẹ̀ ní pọ́nlé oní lárúbáwá ní nǹkan kí ni lárúbáwá ní ẹni lárúbáwá lówó gbogbo àdúrà àdánù tí gbogbo yín ṣe nàìjíríà kúrò lójú kan 60-something years la tún fẹ́ ṣe ní almost 2 weeks to this time ní ìsìn kò sí nǹkan kan tó ń change bí kidnapping bí kò máa bẹ́yàn lórí lónìí lọ́la láàárín gbogbo àdúrà òfò tí gbogbo yín tẹ̀ pariwo káàkiri kò sí kankan tó ń ṣiṣẹ́ àtàwọn tọ́jà àwọn christian o ìkọ̀ọ̀kan náà ni. ilé ìtàdébólè náà gbà. last month mom sì bí sọ fún mi pé mọ́ṣáláṣí ibi táwọn ti lọ kiri wọ́n fẹ́ ràgẹ̀ mo ní tẹ́ bá fi owó mi ràgẹ̀ sí mọ́ṣáláṣí owó oúnjẹ yín oṣù 6 òun lẹ fi ṣeré yìí tẹ́ bá fi owó tèmi ràgẹ̀ sí mọ́ṣáláṣí kí ni ìtumọ̀ gbogbo eléyìí àfáà tó kọ́ mọ́ṣáláṣí kó lọ pe àwọn àràbù mo ní ṣe báwọn àràbù ń gbowó fún wọn kọ́ lọ bá wọn ẹ̀hán ní kò kí kan ṣé gbogbo wọn náà lọ rówó àràbù ok kọ́ lọ bá wọn tó ń kàn kọ́ máa ràgẹ̀ sí mọ́ṣáláṣí fún wọn. wọ́n fọmọ mi sílé kí mo ti pè yẹn ọjọ́ bá gbọ́n po lọlé ẹ̀ṣẹ̀ tó bá lọ lẹ́yìn mi torí mi ò sí tòsí ẹ̀ ọjọ́ tí bá gbọ́n po lọlé kí tí mo kàn pè lásán tán ní òsí ló lọlé kí nǹkan tí màá fojú ẹ̀ rí. èmi gbé láàrin wọn lágége ni àárín wọn lọ bí èmi sí lágége olè ọ̀lẹ ní gbogbo wọn olè ọ̀lẹ. ẹ̀rọ àwọn ọmọ fúlàní méjì. àwọn tó láwọn kakéwú lágége ńgbà náà nígbà táwọn adágbà wọ́n máa jókòó sẹ́nu ọ̀nà ilé báyìí ni wọ́n máa tó sí gbogbo ọmọge tó ṣẹ̀ṣẹ̀ gúnyàn ládùúgbò àwọn ló máa ń tó sí ládùúgbò àwọn àfààyàn bíi kán bá ọmọlé kéwú sùn oríṣiríṣi nǹkan ni wọ́n ti ṣe oríṣiríṣi èṣe bí mo ní wọn nínú ara mi now I have them as a family mo rí wọn tán ni no be say dem say mo rí gbogbo wọn tán ni ìkan ògbé kan bí ọmọ rí jango ni gbogbo wọn àwa wí tán àwọn defend arabu ẹ̀yin òpònú aláìnírònú gbogbo yín tẹ́ lọ sí Saudi lọ máa kàkà kí ó ẹ lé ní citizen níbẹ̀ ọ̀hún tí ẹ lé date ọmọ arabu gan bí àwọn àfáà yẹn ṣe láwọn fẹ́yàwó tó wọn rí ọmọ arabu kankan fẹ́ wá sí Nàìjíríà if ordinary Libyan bíbá yìí wọn bí àwọn dá kọ́rọ̀ ọmọ Libya fẹ́. báwo lẹrú ṣe lè fẹ́ ọmọ. ẹ lè fẹ́ mú wọn nígbà fún yín ni ẹ̀dẹ̀ wá ń gbé sí yẹn lórí bí olórí burúkú ẹ̀dẹ̀ wá ń gbé lórí ẹ̀dẹ̀ wá sọ di bàbàrà ẹ̀kàn fi yẹn ẹ̀kàn fi da gbogbo lẹ̀ láwọn ẹ̀ fi da gbogbo ayé láwọn family ti divide elder sister mi àwọn tẹ̀blígì làwọn ṣe bó ṣe wà yẹn kò lè kúnlẹ̀ fún mọ́mísí mi kó kí wọn láàárọ̀ mọ́mísí mi ò lè dáná kó jẹun because aráàmù ni gbogbo nǹkan tó bá ṣe agbójẹ̀dí kò lè mú agbójẹ̀dí kò lè mú á ní oògùn jùjú ni àgbo lárúbáwá ló máa ń mú gbogbo owó tó ń pa Nàìjíríà àgbo lárúbáwá ló fi ń rà kí ló fún ẹ láṣọránsì pé àwọn àfáàyín tó ń ta àwọn àgbo yẹn gan kì í ṣe àgbo wa ló ń ṣe fún yín tí wọ́n lọ lẹ síkà lárúbáwá mọ́ kí ló fún yín láṣọránsì pé kì í ṣe àgbo tiwantiwa lẹ mú wọ́n kàn dá everywhere rú ni wọ́n dá everywhere rú ni àfi bí corona wọ́n dá everywhere rú ni torí mi ṣe ìyàwó mi ò fẹ́ muslim wọ́n nítorí mi ò fẹ́ muslim ayé ìláwọn tí mọ̀mí àwọn ọmọ mi lọ́rùn mo dẹ̀ ní tó bá dọ̀rùn ṣé mi àti wọn gan mọ́ra báwo lọ ṣe mọ bọ́rùn yẹn ṣe rí ṣáwọn ti lọ rí ni ṣé ti lọ bọ̀ ní báwo lẹ ṣe mọ̀ nípa àlejò ọjọ́ mọ̀ ìyá lọ́rùn ta ló ti kú rí inú yín èmi gan ò mọ̀ yín kóníkálukú kó ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ẹ̀sìn ti wá da gbogbo ẹbí rú ọmọ ògbọ́ tí ìyá mọ́ yóò gbọ́ tọmọ mọ́ ẹ̀gbọ́n gbọ́ tàbúrò àbúrò gbọ́ tẹ̀gbọ́n mọ́ very confused religion. olówó kò ṣe lẹ́yìn ìyá wa ṣé ká ka pátá pupa ẹni. so àwọn òbí ẹ jẹ́ kó rí wá pé o mo tẹ̀ àwọn kan lábúròdì yìí náà wọ́n tún láwọn ṣe lé kéwú online kí lè bá káàkiri kéwú tẹ̀ lè fi ṣẹ́ nítì
àlọ́ odidi ọdún mẹ́jọ lẹ́gbọ́n mi lónìí lè kí odidi tó bá yẹ pé ṣe bricklayer àbí carpenter gan ni kò tí ẹ lé lọ́dún 5 gan tó wọn fi kọ́ odidi ọdún mẹ́jọ kò sí ṣẹ́kù sábọ̀ bí kẹ wá máa parọ́ kẹ máa ìrántẹ́rì kẹ máa lẹ́ẹ̀rí ẹ máa ṣe sàárà oríṣiríṣi gbogbo sàárà burúkú tẹ́ẹ̀rì ẹ máa lẹ́ẹ̀rí torí pé fẹ́ gbowó lọ́wọ́ àwọn èèyàn. wọ́n lè ṣe sàárà àfájá tó kú àwọn afárá. àní níbi òkú cousin brother wọ́n ń jà sówó òkú ọmọ kékeré tó jẹ́ pé nígbà tí mo gbọ́ ọ̀fọ̀ yẹn gan mo mọ iye ọjọ́ tí mo fi sí kìlúlé because ẹ̀jẹ̀ mi ní ọmọ bàbá kan náà jọ ní wa ẹ wá ló ń jà gbowó very useless people. ẹ wo kọ́lọ̀ kó ṣàánú o. bẹ́ẹ̀kú lẹ́yìn bá kú ẹ pa àwọn àfáà wọn ṣe sàárà. àwọn àfáà náà nìyẹn tó kù bá ti kú kọ́mọ àfáà lọ bẹ̀ kọ́ lọ jà. òkú ni àtòkù ẹbí wọn àtòkú tí ó kàn wọn gbogbo ẹ̀ lọ́ máa ń jà sí tó máa ń gbowó awáwí tán wàásù ni wọ́n lọ ganu sí wọ́n wá sùn pé wàásù disgrace àwọn ṣé wọ́n máa ganu lóòótọ́ ni. ẹ wo ìmọ̀ọ́mọ̀ fàájì láti Mali ni èyí Sulaiman Farouk Alado yìí ọmọ Fúlàní láti Kánò ni ẹ̀wọ̀n méjì wọ́n rí àwọn dì mọ́ra wọn pé àti bà ayé àwọn Yorùbá yẹn jẹ́ àti mú wọn wọnú Islam wọ́n ti kọ̀yìn sí bàbá mi ẹ wo gbà tóun fi ṣe ìyàwó fún ọmọ ẹ wo bí marriage ọmọ ẹ ṣe rí ṣáwọn ọmọ tí ò wọ educated ni pẹ̀lú gbogbo kéwú tọ́lá wọn ni àwọn ọmọ tí wọ́n lọ sí school gidi. ìyàwó ẹni sùúrù náà gbogbo wọn ló ń lọ léwu ẹ wo orí ọmọ tó wọlé ń sìn tó ń jà fún Sulaiman Farouk tó dóhun Mẹ́kà yìí kò lè fìdí ìgò kọ ó Sulaiman Farouk tóun dẹ́ ń jà fún gbogbo àwọn ọmọ ẹ̀ ló ń lọ léwu àwọn ọmọ yàn ká kéwú nìkan ó rán wọn lọ lóyìnbó pàápàá jùlọ bọ̀bọ̀ wèrè tó dóhun Mẹ́kà tó wà lókè yìí kò lè fìdí ìgò kọ ó dẹ̀ ń jà fún Sulaiman Farouk láti jọ yìí ṣé wọn náà ti ẹrù fún ẹ̀sìn yẹn ni wọ́n ti fi brainwash wọ́n ti fi brainwash. ṣé ẹrú ló fẹ́ jẹ́ ò fẹ́ jẹ́ olórí Sulaiman Farouk tó ń tẹ̀lé ó rán àwọn ọmọ ẹ̀ lọ léèwé ìwọ ń tẹ̀lé òun jà. mi ò wá jà fẹ́nibọ̀dì mi báyìí èmi ò wá jà fẹ́nibọ̀dì mi báyìí mi ò wá jà fẹ́nibọ̀dì. ọ̀gá ẹ̀ gbọ́gá ẹ̀ sókè kò rọ̀gá ẹ̀. gbogbo yín lè sọ̀tọ̀ ẹ lè sọ̀tọ̀ ara bó tẹ́ ẹ lè sọ̀tọ̀ lẹ́yìn ẹ lè sọ̀tọ̀ lè bá. ọ̀gá ẹ̀ fi àdó sí mùdírù làpò ọ̀gá ẹ̀ sùn. mo àti gbọ́ yẹn listen sí nǹkan tí mo fẹ́ sọ listen. ọ̀gá ẹ̀ fẹ́ pa mùdírù. ṣé mo nǹkan tó wà ń bẹ̀ ni pé èmi ò wá jà fẹ́nibọ̀dì o so mo kọ̀ wá síbí báyìí láì pé nǹkan tẹ́lẹ̀ sọ kí ló dé tí máa yìí lọ fi àdó sí mùdírù làpò mánu Sulaiman Farouk ó fẹ́ pa ọmọ àlè Sulaiman Farouk. ṣé mo nǹkan tó mi fẹ́ sọ ni pé. ṣé kò ń ṣàfà yín mọ́ ni. Muslim ni now so ohun tá a fi mọ̀ yàtọ̀ kí ló dé tó lọ ju àdó sí yẹn làpò ṣé àdó ti wà ní Islam. ohun tá a fi mọ̀ yàtọ̀ nù ẹlẹ́bọ àti mùsùlùmí náà nìyẹn ṣẹ́gẹ́. ṣẹlẹ́bọ ni Sulaiman Farouk bá ń sìn. ẹlẹ́bọ ni ẹ̀yin náà. no ṣẹlẹ́bọ ni Sulaiman Farouk ká lè jẹ́ kí ó gba ayé mọ̀. ṣó ń bẹ́ẹ̀ ni kò sẹ́nibọ̀dì tó wà ń bí ọ̀rọ̀ yìí náà ẹ̀ẹ́dẹ̀ gbọ́ kí Farouk sọ bẹ́ẹ̀ kó òun fi kẹ́sẹ́ níbọ̀dì lápò. no ẹ̀hún bí dàbí ìjọ̀gán yìí ní fídíò yẹn ó kò dínà ìpò òun fàdó sí lápò. tẹ́ ń gbọ́. ó lóun ṣàbùrú fún mùdí no ó ní àǹtí. ẹ̀ẹ́bì kan bọ̀ tẹ́ wá ṣe lé pọ́ìntì bí kò tó sọ pé. ṣé ká play fídíò yẹn ó ní òun fún ní àǹtí assassin. Subhanallah. ṣé kò lè ka kúlẹ̀ àdùnmọ́ kò lè ka fàtíà. ẹ listen ṣẹ́yìn kan tó bí ó sọ ni pé èmi mọ̀ pé iṣẹ́ gidi lẹ́ ń ṣe kílẹ̀ Yorùbá ẹni ṣubú náà nǹkan láti ẹ̀fẹ́ sọ ni pé kí ló lè mú bàbá yìí so òun lè lo àdó so akànbí ẹ bá wa gbé ojú màálù 16 jáde ṣé ní Islam ló wà tẹ bá dì náà ti àdó bàbá yìí sọ pé ojú màálù 16 àfọmọ́bọ tó jẹ ewé làpálàpá kí ló tún sọ náà ó tún ewé bọ́m̀bọ́m ó polówó nǹkan yẹn ó ní tẹ bá fẹ́ máa rí owó ẹjẹ ńdélẹ̀ ṣé nínú Islam náà nìyẹn wà ṣé tíra ni àbí Quran ababis. mo gbọ́ nǹkan tẹ sọ. ó ní tẹ bá fẹ́ máa rí owó lẹ́ẹ̀kan oníkẹ̀sí wá ní tẹ́ bá fẹ́ máa rí owó yẹn lọ ó lójú màálù kan àtàrí kan orógbó kan ẹ̀wọ̀n ewé làpálàpá kan àfọmọ́bòtújẹ kan ó ní tẹ́ bá wá ti dà sínú agbada ó ló wá kún nǹkan kan tẹ́ fi kún nǹkan tó máa fi kún yẹn kò ì sọ bí yàtọ̀ bá pe nọ́mbà ẹ̀ ó máa sọ fún wa létà ó wá kún nǹkan kan tẹ́ fi kún tẹ́ bá fẹ́ máa rówó yẹn lójoojúmọ́ ṣé inú Quran ló wà bá dì ṣe rí pé a ní pé Islam àwọn ọmọ Fúlàní ló gbógun wá sílẹ̀ wa àwọn kan nírọ́ ni àwa mọ̀ pé nílẹ̀ Yorùbá ọlọ́dọ̀ wa ìfọ̀tàn bàbá wa ní ẹni sùúrù wọ́n ní àṣírí bíbò àwọn nǹkan báyẹn wọ́n ní àwúre àwọn nǹkan báyẹn ló ń ṣe bọ̀ wọn Fúlàní ìsìláàmù ló gbé ògùn wá sílẹ̀ wa adẹ̀rí ẹ̀rí àrídájú Sulaiman Farouk ó sọ níta gbangba kí ni Muhammadu ń fojú màálù 16 ṣe nínú ojú màálù 16 ẹ pa màálù ẹ̀dẹ̀ yọ ojú ẹ̀ 16 àwọn Muslim yìí dájú wọ́n wá play fídíò yẹn sìn á wá sọ fún wa ṣé nù Quran ló wà ṣé nù àdìsí ló wà ìyẹn ọmọ àlè tó wà ó yẹ ojú màálù àwọn apá màálù àwa yóò jẹ́ 16
ok ẹ mọ̀ pé tèmi lọ́sọ ni pé islam kò kí kó wá sílẹ̀ wa ojú màálù mẹ́rìndínlógún. mo mọ̀ pé ilẹ̀ yorùbá dẹ̀ lẹ́ ń jà fún kó lè dà ẹlẹ́sìn sẹ́gẹ̀t. ojú màálù mẹ́rìndínlógún. nǹkan tó gbé mi wá bíbá yìí nǹkan tó gbé mi wá bíbá yìí. àfi ká mọ yójú màálù nídìí láti jẹ màálù mọ ká fẹ́ mọ yójú màálù lọ. nǹkan tó gbé mi wá bíbá yìí ẹ jẹ́ kí mi sọ̀rọ̀. tábàdà ti lọ sọ fún màálù pé wọ́n ti pa mọ́ pé Muhammadu ti kú àwọn màálù. ilé ayé máa parẹ́ ni wàhálà ti dé. oògùn owó tí Sulaimon Farouk yìí polówó a nídìí màálù ká máa mú àwọn màálù káàkiri a máa yọ ojú èyí máa nídìí mẹ́rìndínlógún àkànbí máa nídìí ms máa ní gbogbo ẹni tó bá nídìí ẹ ṣáà sọ ojú màálù làwọn lọ máa yọ báyìí sí. ok a ní Islam ló kó wọn wá sílẹ̀ Yorùbá sẹ́ gbogbo ọmọ Fúlàní tó ń ṣiṣẹ́ àfáà yìí ìdásà láti náà wà ń bẹ̀ bàbá wèrè náà wà ń bẹ̀ kí lórúkọ ẹ̀ náà Kamaldeen olórí burúkú ní gbogbo adádu àwọn ọlọ́kọ̀ọ́gùn wà olórí burúkú wọ́n dẹ̀ ti fi yá àsọ́bù gbogbo wọn bàbá yìí orí burúkú tó kó wá yẹn àsìkò tá a máa káàsì wọn nílé. ok nǹkan tẹ́mi fẹ́ sọ ni pé mo mọ̀ pé nǹkan Yorùbá tàbí ilẹ̀ Yorùbá náà lẹ̀ ń jà fún èyí ò sì ní gbóòótọ́ lọ́wọ́ kó. agbájọ pé ọ̀rọ̀ ìsìláàmù là ń sọ. náà bí mo fẹ́ padà sí náà nìyẹn kò dà papọ̀ gan mi ò ní dà papọ̀ gan sẹ́gẹ̀t ṣe nǹkan tó wà ń bẹ̀ ni pé mo sì mọ̀ pé èèyàn ní mọ̀ sòótọ́ láyé tí ojú ayé rẹ̀ bá da gan kẹ́yìn rẹ̀ ó da sẹ́gẹ̀t pé ó láì sọ̀tàn tí yẹn bá gbé òótọ́ lọ́wọ́ ń gbà mí èèyàn máa ń láì kọjá pé lẹ́yìn èèyàn àwọn ọmọ yẹn ni ó padà jẹ́ èyí tẹ̀ ń ṣe yìí gbogbo nǹkan tẹ́ gbàgbọ́nu rẹ̀ yóò bá yín. ta ni yín ládùá. ẹ máa gbọ́ ẹ fi nǹkan tẹ́ bá fẹ́ ṣàdúrà pé ẹ dì í mú. ẹ jẹ́ kí n ṣàdúrà fún yín náà àìsàn ta. abéèrè àdúrà lọ. èyí mọ ẹ máa gbọ́ béèrè nǹkan lọ́wọ́ yín nǹkan tá à ń sọ ni pé ẹ bá fẹ́ dá sí ètò tó ń ṣe ẹ dá sí lọ ẹ fi gbogbo. mo fẹ́ èmi máa dá sí náà ni mo máa dá sí ní ìpàdé ìsìn. kí ló dé tí Suleiman Farouk tó fi jo àdó sí Mudiru Markaz lápò. Mr. Mike ṣe wà ń bẹ̀rẹ̀ sí Mike ẹ jọ Mr. Mike. tójọ́ bọ̀. ẹ ká lẹ́sà. ẹ jọlá bí. ẹ kó ètò àkókò lè dá tó bá dáa tó kò ní bàjẹ́ jàre mò ń gbádùn yín ṣé ẹ rí àwọn ìbéèrè kan àwọn àfikún mo fẹ́ ṣe ní ọ̀rọ̀ ẹ̀ jàre ní àárọ̀ yìí mo lọ sórí prógámù àfáà kan mo sáré pé wọ́n ń fa ọ̀rọ̀ kan pé ẹnìkan wà ní ilẹ̀ Mẹ́kà ilẹ̀ Saudi so wá ń bá àfáà sọ ọ̀rọ̀ lórí ìsìláàmù náà ni now ó sàn bá fà á mo wà ní conversation ẹni ẹ wá ń sọ pé gbogbo nǹkan tí wọ́n ń sọ yìí mùsùlùmí ló lóòótọ́ but òun ò rí àríkọ́ṣe gidi kan lára àwọn Àràbù inú wọn àárín wọn lòún wà ń bẹ̀ yẹn but kò sí ìwà gidi kan láàrin wọn àwọn àti black òun ò rẹ́kọ̀ọ́ gidi kan kọ́kọ́ lára wọn ẹ̀dẹ̀ gbẹ́sì wọn lórí wọn ò ságbà fún ó ní òun fún wọn lẹ́fídẹ́sì wọn ò dẹ̀ gbà fóun ibi tí wọ́n sá ń bá fa títí ìgbà tó wáyà wọn á jábọ́ èmi náà bá wọlé mo á béèrè lọ́wọ́ wọn pé kí ló dé tó yẹ pé alára àkọ́kọ́ náà mùsùlùmí ò lè ṣe wá n kò lè rọ́ wá sí láì má tàbá ẹlẹ́sìn kéènì kejì kẹta number one àti pé kí ló dé tí wọ́n nẹ́mì ìkórìíra lára jù nǹkan tó tẹ̀mí mi kó hate wọn nìyẹn bẹ́ẹ̀ mi ṣe wà yìí kírísẹ́nì mi lòtọ́ mi ò lọ kí ìwùgbọ́n chọ́ọ̀chì gan náà mi ò lọ mọ́ mo ti sọ gbogbo ẹ̀ lẹ̀ ẹ̀sìn àjọ bínú ẹ̀sìn àbáláyé mo fẹ́ máa tẹ̀lé báyìí nítorí kò sí gbogbo nǹkan tí wọ́n ṣe wọ́n ti sọ gbogbo ẹ̀ di báwo la ṣe ń porúkọ gbé wọ́n ti sọ gbogbo ẹ̀ dòwò mọ́ wa lórí ọ̀rọ̀ lórí owó yìí náà ni kí ló dé ààrẹ kan gidi kan kọ́ lára wọn ẹ wo ẹkú ètò jàre mò ń gbádùn yín. Ismail adesumaki. Wambe big na okay that big nas lo ko di big nas ẹ kálẹ́. ẹ kálẹ́. Okay. ẹ nẹ́tíwọ̀kì ẹ lọ́wọ́ kọ́ mọ̀ mi dání náà. ẹ kálẹ́ sọ. wọ́n dá yín lóhùn. ẹ nẹ́tíwọ̀kì ẹ ní ẹ má bínú. ṣé muslim ni. pẹ̀lú òkúta ọlọ́run. ṣé nǹkan tí à ń ṣe lálẹ́ yìí ni pé islam ṣe ẹgbẹ́ òkùnkùn ni. islam ṣe ẹgbẹ́ òkùnkùn.
kí ló tẹ́ fi sọ pé kì í ṣe ẹgbẹ́ òkùnkùn. kí ni tẹ́yìn rí tẹ́yìn fi sọ pé ẹgbẹ́ òkùnkùn ni. ìbéèrè tó yẹ kẹ́kọ́ béèrè nìyẹn. ẹbí mi béèrè. ìbéèrè tẹ́mi béèrè lọ́wọ́ yín ẹ̀yin ló yẹ kẹ́ bí mi. ẹni sùúrù èmi béèrè lọ́wọ́ yín pé ṣé ẹgbẹ́ òkùnkùn ní Islam ni. èmi sì sọ fún yín pé kì í ṣe ẹgbẹ́ òkùnkùn. mo wá ní kí lẹ rí tẹ́ fi sọ pé kì í ṣe ẹgbẹ́ òkùnkùn. nítorí pé mo mọ̀ pé tẹ́mi ṣe ẹgbẹ́ òkùnkùn ló jẹ́ bí pé bóyá ìyẹn rí tẹ́ ẹ rí. tẹ́mi bá wá sọ fún yín pé ẹgbẹ́ òkùnkùn ní kọ́. ẹni náà mo fi béèrè ẹ sọ fún mi kí n gbọ́ tó bá ti jẹ́ ní tí mo lè gbà. ẹni tó bá ń ṣe Islam tí ó bá ṣe Islam mọ́ kí ni ìdájọ́ ẹ̀. ẹni tó ṣe Islam tí ò ṣe Islam mọ́ kí ni ìdájọ́ rẹ̀. kò sí ìdájọ́ kankan yóò pọnú Islam náà ni ó tún kò sí ìdájọ́ kankan fún. ok ohun àtọ́lọ́ rẹ̀ ló ọ̀dọ́ Ọlọ́run ni yóò ti gbàjájọ́. ẹni tó bá yàwó níyàwó sùn nínú Islam kí ni ìdájọ́ ẹ̀. ẹ rí mọ́lẹ̀ kẹsì lẹ́lókò pa. ẹgbẹ́ òkùnkùn wà ní àbí ẹgbẹ́ òkùnkùn. lọ́nà wo ló fi jẹ́ ẹgbẹ́ òkùnkùn. ìdájọ́ yẹn ẹni sùúrù irú ìdájọ́ yẹn àwọn ọmọ náà máa ń ṣe. ẹ jẹ́ n béèrè question kan lọ́wọ́ yín. irú ìdájọ́ yẹn. mò ń bọ̀ mo fẹ́ béèrè question kan tó lè yín dá yín lólè bọ̀ question tí mo fẹ́ bí kí ni ìtumọ̀ ẹgbẹ́ òkùnkùn gangan. ẹni sùúrù ẹgbẹ́ òkùnkùn èdè Yorùbá ni mo sọ tẹ́ bá jọmọ Yorùbá ẹ mọ̀ tí wọ́n pè ní ẹgbẹ́ òkùnkùn. ẹ define ẹgbẹ́ òkùnkùn gangan. no ẹni sùúrù Yorùbá language ni mo sọ gbogbo àwọn tó ń wò wá tó ń gbọ́ ohun tá à ń sọ anybody ló mọ ohun tó ń pè ní ẹgbẹ́ òkùnkùn. kí ni tó dá lé lórí tán bá ń pè kan lẹ́gbẹ́ òkùnkùn kí ni tó dá lé lórí. ṣégun ní àbí Yorùbá. ẹ jẹ́ bí question kan àwọn ọmọ tán ṣe race àwọn ọmọ court tán ṣe court ẹgbẹ́ kí náà. mi ò sọ pé àwọn ọmọ kan ṣe court nǹkan tí mo ń sọ fún yín ni pé ẹgbẹ́ òkùnkùn ní Ìsìlámù. èmi náà mo wá sọ pé kẹ́ ẹ define ẹgbẹ́ òkùnkùn gangan fún mi. kò sẹ́ni tí bẹ́ẹ̀ báyìí tí òun tó ń pè lẹ́gbẹ́ òkùnkùn náà. ìkọ́ téèyàn ẹni sùúrù. ó yẹ máa gbọ́ ẹ dákun. bí kò sẹ́yìn là ń bá sọ̀rọ̀ ẹni sùúrù ẹni tá à ń bá sọ̀rọ̀ ni kó dáhùn kí káwọn ta ní dákẹ́ ilẹ̀ kó wá wá bì ní. ọ̀yà ṣé ń gbọ́ mi. nínú Islam wọn lẹ́ni tó bá fi Islam lẹ̀ kan pa ẹ̀dẹ̀ ní ìṣẹ́gbẹ́ òkùnkùn. tó sọ wá. tá a bá fún yín láyà tó sọ kí lẹ máa ṣe. tí ń ṣe bìtì báwo ẹ mú wa náà kí ni. tẹ́ bá fi Islam lẹ̀ ni. Ọlọ́run ní jẹ́ni tí fi Islam lẹ̀. tí mo kọ́ wọ́n pa yín ni náà. wọ́n pè yín gan. wọ́n ṣe pè mí. èmi ìgbà ní Islam ẹ̀yin tẹ́ ń ṣe mùsùlùmí ní bá filẹ̀ wọn pa. ẹ jẹ́ bí ní béèrè kan ṣe ń gbọ́ mi. ẹ̀sìn wọ́n gẹ́gẹ́ lẹ́yìn tẹ́yìn ṣe. ọmọ Yorùbá làwa lẹ́sìn. ọmọ Yorùbá ọ̀yà ọ̀yọ̀dà fún yín Odùduwà àbí tó dáa. ẹ̀yin lẹ́mọ̀ ẹ̀yin tó wá orúkọ tó bá wù yín kẹ́ pé. ẹ jẹ́ bí yín béèrè ẹ má da gbogbo ẹ̀rú ọmọ Yorùbá ní ọmọ Odùduwà tó sì ń gbàsà Yorùbá ga àwa náà Yorùbá ní. ṣẹ́gbẹ́ òkùnkùn ní Islam àbí ìṣẹ́gbẹ́ òkùnkùn. so Islam ẹ ṣẹgbẹ́ òkùnkùn. àkànbí ẹ bá mọ́mù yẹn sọ̀rọ̀. Islam ẹ ṣẹgbẹ́ òkùnkùn. àtẹ̀báwá fẹ́ẹ̀ rí àti àlàyé tẹ̀kẹ́ gbàmíláì ìdí táwa fi sọ pé Islam ẹgbẹ́ òkùnkùn ni ẹgbẹ́ tiwa network yín ò dábàá yàgẹ́ kó lẹ́gbẹ̀ẹ́ kúrẹ́ ni. èyí ò dákẹ́ èyí ò fẹ́ gbọ́ pé. ìdí táwa fi sọ pé ẹgbẹ́ òkùnkùn ni Islam nínú ẹ̀sìn Islam according to the Sharia and Quran wọn lẹ́ni tí ó bá ń ṣe Islam tí ò bá ṣe mọ́ kan pa. èdè jẹ́ kò sí Islam rárá kí wọ́n tó in tí Sharia sọ lórí agbára abẹ yẹn ni pé téèyàn bá lóun jẹ́ mùsùlùmí ọkùnrin yìí kan dúró ẹni tá lè yìí náà. mùsùlùmí méjì ń jà. ọ̀rọ̀ ẹ̀sìn kì í sọgbọn rí ní tí ò bá yé yẹn dákẹ́. wọ́n ní kẹ́ kó ayé tì ọba ti yé yín. ìméjì ẹ̀sìn ní túrú yín ẹ má dojú tọ Ọlọ́run látara yín. ọ̀rọ̀ ìbéèrè ni wọ́n béèrè kò í sì ṣe jà eléyìí ní sí bíi pé èèyàn bíi ó yẹ kó jẹ́ opinion point ẹ mú wọn kàn wá pẹ̀lú ẹ̀kọ́ pẹ̀lú ẹ̀rí tí ò bá yé yín ẹ dákẹ́ pé ìmọ̀ yẹn àbùkù sí ń bẹ̀ tí wọ́n bá béèrè lọ tíyàn bá mọ̀ gan nínú tíyàn sí understand the question nínú pé yẹn ní mímọ̀ ni. so ìbéèrè tẹ́ béèrè yẹn tí mo fi ní pé Islam ẹsẹ̀ ẹgbẹ́ òkùnkùn rárá àti rárá ọ̀rọ̀ ẹ̀sìn ni à ń sọ ẹ̀sìn yìí dẹ̀ ní kéé ó ju èmi àtẹ̀yìn lọ torí gbogbo wa bá a ni. so èyí tí ń jẹ́ òkùnkùn òun ni nǹkan tó jẹ́ pé ó wá láti inú tí èsè ìmọ́lẹ̀ tó wá láti inú nǹkan tí Ọlọ́run ò ní bátan pẹ̀lú ẹ̀ tí ò wá láti nǹkan tó mọ́
tó wá láti bí nǹkan dúdú, láti bí nǹkan ìṣìnà, láti bí nǹkan orí ibú, láti bí nǹkan tó yẹ pé ibi tó ti bẹ̀rẹ̀ àti ibi tí ó padà padà sí àti ibi tí ó padà kẹ́yìn ẹni tó bá fọwọ́ kàn bó bá ṣe àbọ̀ bá níbàtàn pẹ̀lú ẹ̀ tí ó jẹ́ pé orí ibú ni. Islam yìí wá ṣe bẹ́ẹ̀. Kò sẹ́ni tí ọmọ tí wọ́n pè ní ẹgbẹ́ òkùnkùn. Ẹgbẹ́ òkùnkùn òun ni ó dìbàdà pẹ̀lú pé kò sẹ́ni tí ọmọ tó ń pè ní ẹgbẹ́ òkùnkùn. Ìkọ́ tá ń béèrè ni pé ká mọ̀ fi èèyàn bọ ká mọ̀ fi èèyàn bọ ta ká jẹ́ pé bóyá ìgbà ṣe nǹkan mí yàtọ̀ fún tọ́lọ́run. Imam ẹjọ ẹ bá wa ka wọn máa gbé nǹkan kan sínsìn Sunan Nisa'i 4059 ẹ bá wa kà kẹ́ ṣàlàyé nǹkan tí ó ń sọ àkànbí àwọn bá wọn sọ̀rọ̀ lọ́mọ kọfẹ́ bá wọn gbé síta kí wọ́n kà tv jù náà bá wọn bẹ Sunan Nisa'i 4059 ẹ lè gbé síta ẹ ṣe. ibi màá ti rí nǹkan yẹn tó tóbi. Kí lẹ wí? So ms bá di gbèsè jẹ́ kó tóbi kí wọ́n lè rí. Kí ni nǹkan yẹn tẹni wọn ó gbé sí? Ìfẹ́ bá yín gbé tẹ̀sí ẹ̀hún. Omi funfun yẹn tí wọ́n kọ Arabic sí yẹn. Ọ̀nà bóyá nẹ́tíwọ̀kì àti bóyá máa ń gbọ́ mi o. Ok, Imam ẹ wojú fóònù yẹn. Àkànbí ẹ tẹ̀síwájú lọ. Tẹ̀síwájú ẹ ṣe. Ok. Only the messenger of Allah sallallahu alaihi wasallam say whoever changes religion, kill him. Ǹjẹ́ ẹ wá ibi tẹ̀ tírí kìíní? Ibi tẹ̀ tírí kìíní ǹjẹ́ ẹ mọ̀? Àkànbí ẹ bá wọn sọ̀rọ̀. Ìmáàmù ẹ̀yin òdìdí ìmáàmù ẹ̀ wá ń ka English. N tó sọ ní ẹ mọ̀ pé èmi ò rí clear náà kò bold dáadáa bọ̀ ẹ jẹ́ kí n kápá. Lẹ́nu ìmáàmù wọ́n kó Arabic sínú gọ ẹ̀kẹ́dẹ̀ ká. Kọ́lá àdásà náà àbú gbogbo àwọn tó gbà wá ní àwọn àríwá ó ní Ayub and Ikramati kọ́lá ibnu Abasha kọ́lá Rasulullah sallallahu alaihi wasallam man badala dinahum faqtalahum. Náà in tó sọ ní pé ẹni tí ó bá fi gbogbo àwọn tó kọ́dá gbogbo àwọn rẹ̀ wáyà ni ìyà ni gbogbo àwọn tó gbà wá eléyìí sọ fún eléyìí ó wá ní pé ẹni tó bá fi lè fi ẹ̀sìn rẹ̀ lẹ̀ ìpè ẹ̀pà ṣe wá rí àdìsí ìjọba ìlọ kìí ṣe ẹgbẹ́ òkùnkùn. No imam sẹ́rí Allah náà sọ nínú Kùránì ó ní kó lè akọ wàlákà náà múra ẹ̀dá kẹfà tó Arabic yẹn. ó ní ẹ̀sùn dúdú kódà tó bá jẹ́ ìwọ àbọ́bá korò tí ó kó bá yín náà tẹ́ bá wá fẹ́ òdodo àlàyé mo fẹ́ ṣe fún yín sẹ́rí. no imam ẹ ti tu ẹni sùúrù sẹ́rí àwọn bàbá wa sọ pé làwọn mi báyìí ni bàtà ń ké lódùfẹ́ sẹ́rí nǹkan tẹ́ kà ń bì báyìí òun ni kẹjíkájọ gbé sínú làákàyè ìmáàmù ẹni sùúrù màá fi máìkì lẹ́yìn. mo kà á ṣe wá rí ojú báwọn lọ àwọn lè sọ yẹn kẹ́ mọ́ wá sọ pé pípa yẹn kí ni yóò wá fa ìdí àbí kí ni reason tí wọ́n èyí yóò fi pààyàn. ẹni sùúrù kẹ́tó ṣàlàyé ṣe ní evidence lọ́wọ́ ṣe ní evidence. kí ló dé tí ò ní evidence. ṣe ní evidence ẹ lè fi báàkì nǹkan tẹ́ bá sọ lórí àyà yìí. kí ló dé tí n fi ní evidence tí mo lè fi. ọyá ẹ sọ nǹkan tẹ́ bá fẹ́ sọ gbà yẹn tẹ́ bá ti lé evidence. èyí tí mo fẹ́ sọ ni pé nínú sẹ̀ríà kì í pé lágbájá ní omi ọ̀sẹ̀sìn mọ́ the next thing àdèmọ́ du rárá. àwọn fúkọ̀ hajjúrì sẹ́rí ẹni tó kọ́ wà ń bẹ̀ ni pé kẹ́ ẹ tó lè gbọ́ mi yé mo fẹ́ mọ level ìmọ̀ yín látàrí pé kí n lórí sẹ̀ríà àkọ́kọ́ ẹ̀dẹ́n ihò level ìmọ̀ yín mo fẹ́ mọ̀ kí ni ìdí ni pé àwọn àyà ǹjẹ́ ẹ mọ̀ nínú mọ̀ wípé àwọn àyà kan ń bẹ tó jẹ́ pé àyà Al-Qur'an ni àmọ́ àyà mi wá níwájú tó padà abrogate yẹn. àfa imam. imam àlọ́rọ̀ mo fẹ́ dá yín lóhùn náà ni òdodo ọ̀rọ̀ gbọ́ ǹjẹ́ ẹ fún wa máa àdìsí Al-Qur'an àdìsí ànábì ni ǹjẹ́ ẹ gbọ́ àyà Al-Qur'an mi inú àdìsí àti Al-Qur'an èwo ló jura lọ́nu ṣẹ̀ríà. inú kíni. nínú àdìsí àti Qur'an èwo ló jura wọn lọ. èwo ni wọn kọ sínú ìwé nu méjì. rárá o Al-Qur'an ni àkọ́kọ́ torí nù. no àfa ẹ má fi nù wá àmọ́ jẹ. mọ nǹkan kan jẹ dífẹ̀rì tó wà láàrin Qur'an àtàdísì ni pé Quran sọ pé àtọwọ́ Allah náà ti gba òun wá
àní ẹ mọ nǹkan kan ẹ ní sùúrù àwọn tẹ́ ń bá sọ̀rọ̀ mi bàyà nílà ká ìfà ẹ̀kẹ́ ní sùúrù fún wa àdìsí àti Quran kò sí ìyàtọ̀ kankan bẹ́ẹ̀ torí pé àwọn tó kọ Quran àwọn náà lọ kọ àdìsí. ìyàtọ̀ ń bẹ ń bẹ kò sí ìyàtọ̀ ìwé ní méjèèjì àwọn tó kọ àdìsí àwọn náà lọ kọ Quran. ọ̀rọ̀ Ọlọ́run rárá wọn pàpà ní o farabalẹ̀ ọkùnrin yẹn farabalẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run ní Al-Quran. ọ̀rọ̀ Allah inna Allaha wayyid kul huwa Allahu ahad ó ní Ọlọ́run ọba ọ̀kan ṣoṣo ni Allahu samad kò lórogún kò sí lọ́ba kan. àfa ìkọ́tà ń bí yín kọ́ ni Allah ọba lọ́ba kan ọba ní ìgbà kan kò sí kan tó kà wá ìkọ́tà wa ń béèrè lọ́wọ́ yín pé Kùránì àti hadith àwọn tó kọ Kùránì náà kọ hadith ibi tá à ń lọ leléyìí sí ẹgbẹ́ òkùnkùn ní Islam ni. iná mo sọ pé Islam yẹn ṣe ẹgbẹ́ òkùnkùn hadith báyìí tó wá fi sọ pé now ẹni sùúrù àfa imam nílẹ̀ Yorùbá ẹni sùúrù nílẹ̀ Yorùbá àti rí ẹni tó jẹ́ eléégún tó lóun ò ṣẹ́gun mọ́ tó di kìrìsìtẹ́nì àti rí ẹni tó jẹ́ babaláwo tó lóun ò ṣe babaláwo mọ́ òun fẹ́ di mùsùlùmí ẹni sùúrù o àti rí ẹni tó jẹ́ oníṣọ̀gbó tó lóun ò ṣe ṣọ̀gbó mọ́ àfa ṣẹ́gbó wa àfa ẹ̀ ni máa sọ̀rọ̀ kí máa sọ̀rọ̀ àlìgbádùn ara wa. ọ wà dákẹ́ àmújà wa àmú gbogbo ohun tí ń jẹ́ ẹ̀rí ta ni a exhaust ara wa ìwọ náà ṣe wá reply bí wọ́n ti máa ń ṣe nìyẹn so ó jẹ́ oyè mi pé ẹni yóò jòkó lórí tébù bí tí wọ́n ti máa ń sọ̀rọ̀ ẹ̀kọ́ rí ẹni yóò sì jòkó níbi tí wọ́n ti ń sọ̀rọ̀ ọ̀mọ̀ rí ó sì jẹ́ oyè mi pé ẹni yìí level mọ̀ rẹ̀ kò ní mọ̀ kankan rárá ìyẹn fẹ́ mọ bó ti dàgbà tó ìfẹ́ mọ bó ti tó bá kò possible kẹ́ wà ní UN kí n máa sọ̀rọ̀ kí wọ́n náà máa lo mic kò possible kọ́ wà ní conference kí wọ́n máa lo mic obìnrin. ìgbéraga tí inú mọ́ṣáláṣí obìnrin náà ń bú náà bí kílẹ̀ ń sọ pé kò yé wa báyìí. lórí kíńbàlì tó máa pariwo ó sínú mọ́ṣáláṣí ń bí o. mọ́jọ́ mọ́lé kéwù yìí. ìmọ̀ wo ló ní. èmi fẹ́ bí ní ìbéèrè. ọ̀rẹ́ dákẹ́ lọ́ta tí ẹ̀ bá mú mi yẹn sọ̀rọ̀ ìmọ̀ wo ló ní láì tó ń sọ pé tó bá ń sọ̀rọ̀ wọn máa dákẹ́ ìmọ̀ wo ló ní. ọmọlé kéwù ni mo jẹ́ ni. tí ọmọdé kéwù ẹ̀ ló wà níbi tí wọ́n máa gbá kéwù fún tó máa dákẹ́ ni. a ní kò tú. àbí mo jẹ́ ìyàwó ilé ẹ̀. tú àdìsí fún wa àwọn ló máa pa ẹni tó bá fẹ́ sìn lẹ̀ ọ̀ ní ẹsà máa fẹ́ ṣe àyíkọ́rọ́ bíi tí láti sá lọ. bàbá wọn à sá lọ ẹ̀yin lẹ. ní sùúrù Ọlọ́run gbé. má fi gbéraga sọ̀rọ̀ náà kó máa sọ̀rọ̀ báyẹn wọ́n ló kó wá síbí ni. ẹ jẹ́ n béèrè èmi fẹ́ bí má bá sọ̀rọ̀ lọ. mo fẹ́ bí yín ní ìbéèrè. ìbéèrè ìdí kọ́ gàdé wọ ọmọ kéwù náà ìmáàmù tó ọmọ kéwù gẹ́gẹ́ gẹ́gẹ́ kó sá lọ. lèmi bí yín ní ìbéèrè ẹ dó ṣe bí. màmá ìkì jẹ́ kọ́ ga ẹ̀ sọ̀rọ̀ náà ìmáàmù sọ̀rọ̀ lọ́wọ́ náà ìwọlé ìmáàmù àwọn ọmọlé kéwù yín bẹ́ẹ̀ máa bá wípé tẹ́ bá ń sọ̀rọ̀ kọ̀ panu mọ́ ṣẹ́gẹ́t àwọn ò gbà kéwù lọ́wọ́ yín àbítẹ́yìn náà bá máa gbà kéwù bíbà ìdókù ṣẹ́gẹ́t. tẹ́ ẹ bá dẹ̀ ní sọ̀rọ̀ Muhammadu àwọn máa ka yín lára ta ni Muhammadu kí ló jẹ́ who is him. àwọn kan ti sọ́jú ṣáájú tí yín wọ́n ní àwọn òun ìmáàmù tẹ́ bá fẹ́ gbọ́ ta ni Muhammad ìbéèrè ni. ìmáàmù sẹ́gbẹ́ òkùnkùn ní Islam ibi tá a wà ní. n ti ń jẹ́ ẹ̀kọ́ èèyàn máa ń kẹ́kọ̀ọ́ ni. ẹ̀kọ́ wo náà ń kọ́ ẹ̀kọ́ wo ló wà nínú Islam. à ń bèrè lọ́wọ́ ẹgbẹ́ sẹ́gbẹ́ òkùnkùn náà àbẹ́ sẹ́gbẹ́ òkùnkùn ẹlẹ́kọ̀ọ́. ẹ dákẹ́ ẹ fẹnu balẹ̀ ó lè yẹ fẹ́ kẹ́kọ̀ọ́ ẹ tó fẹ́ kẹ́kọ̀ọ́ fẹnu balẹ̀. àwọn akẹ́kọ̀ọ́ ta family. n tí ó wà nínú ṣẹ̀ríà ànábì yàtọ̀ sí ọlọ́run ọba Allah ọlọ́run ọba Allah yìí wá ní òun ló rán gbogbo àwọn ànábì wáyé tó bẹ̀ látòrí Abraham Ishmael Jacob Shakaraya Yakub tó jẹ́ àti Joseph Moses ẹ̀ka 99 name of Allah. gbogbo àwọn orúkọ tí ń dakọ̀ Solomon tẹ́ẹ̀dórí Jesus ọlọ́run ọba Allah yìí ni ọ̀rẹ́ wọn wá èyí kẹyọ kan náà gbogbo wọn mú wáyé pé kò sí ẹnìkan kan àfọlọ́run. ẹni sùúrù alákọ̀ọ́lọ́rán Jésù wà ẹ má parọ́ mọ́ wọn. aláàlọ́rán Jésù wà ṣé kí n fún yín ní Quran translation. olówó èkó àfọ ìfẹ́ kò ní ta wà ní. ṣé kí n mú evidence wá fún yín tí Quran ti sọ̀rọ̀ Jésù. ẹ máa sọ̀rọ̀ yín lọ. ibi tí Quran ti sọ̀rọ̀ Jésù. ẹ má ti sá lọ bẹ̀ ibi tẹ́ ẹ wà lórí pé wọ́n ní kọ́ pààyàn tó fi Islam lẹ́ àkànbí ẹgbàá mẹ́jọ báyìí máa sọ. ìdí kí wàá ní confusion kí ni trial bí kò tó dé ẹni ibẹ̀ ta ló mọ̀ ẹni tí ọba mọ̀ ẹ jẹ́ kí n ṣàlàyé. wọ́n kọ́kọ́ lọ bí àpòjẹ́ ẹni ṣàlàyé fún wa kí ló dé tó fẹ́ pààyàn tó fi Islam lẹ́. that's how opinion point out. sọ kẹ́ jẹ́ pamọ́ kí ó yẹ ṣàlàyé ṣe. tí èèyàn bá lóun ò ṣe ẹ̀sìn mọ́ àkọ́kọ́ ń bẹ̀ ni pé kì í pẹ́ kàn yọ ọ̀bẹ ìsàrí mọ́ pa rárá. in fact n tí sẹ̀rí àsọ ni pé téèyàn bá fi lè pa èèyàn kan unjustly ọ̀dà ó ṣe é gé bí ẹni tó pa the whole mankind ni
which means pé sharia àti islam ó recognize pé ẹ̀mí in tó wà very sacred ni ó tún wá ní ẹni tó bá da ìjẹ́lẹ̀ lọ́nà àìtọ́ sharia nìyẹn yín gbogbo àwọn kìíní yín sọ́ọ̀sẹ̀ tí ń sẹ́ndẹ̀ sí bíbí ó ní ẹni tó bá fi lè da ìjẹ́lẹ̀ lọ́nà àìtọ́ ó lọ́lọ́run ọba ọlọ́run ò tiẹ̀ ní ojú ẹjọ́ mi lẹ́rìí kíámọ̀ ìbínú ọlọ́run ni yọ́ bá pàdé now kí wá ní kó tó di pé wọ́n wàá pààyàn ní ọ̀nà tó tọ́ gan ànábì gan àdìsí yẹn kéé pé ń sọ pé kẹ́ ẹ mú lọ́bẹ̀ kẹ́ ẹ máa wá dù ìgbà táwọn fọkọ̀ àjòrì tí wọ́n tojú bọ àdìsí ìgbé kí ni tá ànábì gbà lérò pẹ̀lú ẹ kí ni tó jẹ́ èrò ànábì lórí kínní òun ni àkọ́kọ́ ń bẹ̀ ni pé ẹni yẹn yóò ọgbọ̀rọ̀ jẹ́ èèyàn tó yẹ pé wọ́n lọ lè bá yá lágbájá wọ́n nípa olóòṣè Islam mọ́ ó wá revert padà ó turn down ó revert ó sì turn down wọ́n tún lọ lè bá ó tún revert ó tún yá ó tún padà now ìgbà tó wá délẹ̀ kẹta tí wọ́n lọ lè bá wọ́n wá rí i pé fàwọ́wà mọ̀nàfíkìn àwọn eléyìí mọ̀nàfíkìn ni torí tí wọ́n bá wà ní ọ̀dọ̀ kí ni wá ní ìyàtọ̀ ohun tẹ́sán yẹn àfa imam àtàwọn tó ṣẹgbẹ́ òkùnkùn. kò ìyẹn sọ̀rọ̀ ẹgbẹ́ òkùnkùn bí ohun kan tí mo ń sọ. no ìkọ́tẹ́sọ́ọ̀sì ẹlẹ́ni tó bá fi islam lẹ̀ àwa gbọ́yún onímọ̀ àgbáyé àwa gbọ́yún ẹlẹ́ni tó bá fi islam lẹ̀ káwọn mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ kọ́ lọ bá kọ́pẹ́ tó sínú. from divine source tí èso ọgbọ́n rí wípé ẹ̀ ń sọ ọlọ́gbọ́n rí ẹ fún mi ní àwọn ẹ̀rí náà. àwa máa fún yín lẹ́rìí ẹ̀rí kan láti sójú bọ́ọ̀lù tẹ ka yín náà. eléyìí sì ẹ̀rí rárá ọ̀rọ̀ hukumu ni ìdájọ́ tó wà lórí ẹni tó sẹ̀s nínú ẹ̀sìn kò bá ẹni tí èso mùsùlùmí. eléyìí tẹ gbéjáde ẹ̀rí tí mo fẹ́ ni pé níbi in tó mú ẹ̀rí tó fi múlẹ̀ pé Islam ẹ̀sìn òkùnkùn ni kìí ṣe pé níṣẹ́ eléyìí tẹ́ bá fẹ́ wo ẹ máa gbọ́ o eléyìí ṣe aya alukoran gan o aya alukoran ni primary o nínú sharia Islam ti wà a ní sources of law tó fi lágbára gẹ́lẹ́ bí Nàìjíríà náà gẹ́lẹ́ bí Nàìjíríà náà tó yẹ pé wọ́n ní òfin tó yẹ pé òun ni grand norm gbogbo ẹni tó bá wà ń bẹ̀ yẹn ẹni yóò kàn jánu ni ẹni sọ̀rọ̀ tẹ́ bá sọ̀rọ̀ tí mo ẹ béèrè lẹ́bẹ̀ẹ́ ẹ jẹ́ kí n analyse it so that I will understand nínú Nigerian law gbogbo yẹn ká adibẹ fi Quran wé sẹ̀ríà Nigerian law báyìí ẹ lọ lè wo section 1/3 ẹ mọ̀ ẹ lọ wo section 1/3 ẹni sùúrù àfa sọ ni pé gbogbo òfin tí ń bẹ Nàìjíríà democracy law ní Nàìjíríà ní Quran ẹ báyìí constitution ni grand norm which means pé òun ni òfin tó lágbára jù tófin kan bá wá against the constitution wọn ní lo òfin yẹn the same thing wá wà applicable nínú sharia law is Quran ni àkọ́kọ́ which is the primary sources ibi tí nǹkan bá kọ́ ṣẹlẹ̀ o inú àlùkùrán ni ẹ ti lọ lè wù tó rọrọ Ọlọ́run ni tó lé ẹ̀sìn tí ẹ bá wá rí ẹ̀rí tẹ ẹ̀rí nǹkan tó lè solve problem yín nínú Quran then ẹ ṣe wá lè wù nínú sharia law nínú hadith yìí wá ní kìí ṣe ọ̀rọ̀ tó ànábì sọ yìí nìkan lásán tí wọ́n kọ kalẹ̀ hadith kò nù ti nǹkan mẹ́rin àkọ́kọ́ ni pé hadith fèlèyà ibi àwọn nǹkan tí ànábì ń ṣe tí ò sọ pẹ̀lú ẹnu ẹlẹ́ẹ̀kejì ni pé àwọn ọ̀rọ̀ tó yẹ pé ó sọ lẹ́nu fúnra tó yẹ bí irú pé ó sọ ẹlẹ́ẹ̀kejì ta ni pé èyí tí wọ́n ó ṣe léṣojú ẹ̀ táwọn èèyàn ń ṣe tí kò dẹ̀ tí ò kọ́ di pé ẹ ṣe ọ̀ ẹ mọ̀ ṣe tó pé silent approval so ṣe wá rí gbogbo àwọn kìíní wọn tíyàn bá wò tíyàn bá tún rí gẹ́gẹ́ bí ànábì náà tó rán àwọn èèyàn lọ tó wá ní tí ẹ bá fẹ́ dájọ́ tí ẹ bá rí nǹkan ẹ lè ka Quran tó so eléyìí tẹ́ sọ yà hadith ni àmọ́ ayé alukoran ni mo mú wá fún yín yẹn tó ní no compulsion in religion ó ní no compulsion in religion so tí ẹ bá wá fẹ́ wò imam ẹ̀ka Quran yìí ṣẹ̀ṣẹ̀ gbé sí ni. bẹ́ẹ̀ni ẹ̀ka Quran ẹ ṣé bàbá. okay they wish you no ẹ̀ka ní Lárúbáwá sa ẹ̀ka Lárúbáwá ó máa ní ìlú dáadáa. takufuru kama kafaru fatakunu su'an fala nataizu minhum awliya ata yujiru fi sabilillah fa inna tawakkal wa azakum waqtalahum aishun wajaddatumuhum wala tatizun minhum waliya wala nasira. Kí ni àyà yìí ń sọ ẹ̀ẹ́dẹ̀ kí lẹ fẹ́ bẹ́ẹ̀ kí n kọ́kọ́ béèrè. ẹ mọ̀ báyìí ló ní mímọ́ àgbáyé. ok ní tí àyà yìí ń sọ ni pé wọ́n fẹ́ kí àwọn wọ́n fẹ́ ipe ní tí àyà yìí ń sọ ni pé wọ́n rò pé
gẹ́lẹ́ bí àwọn ṣe jẹ́ aláìnígbàgbọ́ ipe ànábì náà jẹ́ aláìnígbàgbọ́ bẹ́ẹ̀ sódà kan fi jọ jẹ́ bákan náà and bí wọ́n àwọn ṣe ń gbèrò yìí kí wọ́n wá ń sọ pé tọ̀ kí ànábì ọmọ mú wọn ní ẹni tí yóò jẹ́ pé òwò àwọn ni yóò mú láàyò látàrí pé kí ni ọlọ́run rí ọkàn wọn tẹ́ bá lè wò Kùránì jù báyìí lọ wọ́n ń pè nǹkan kan ní tafsir gbogbo tẹ́ ẹ̀ sọ tẹ́ àlàyé tí ń bẹ lórí àyà kọ̀ọ̀kan lórí then àwọn wọ́ọ̀dù kọ̀ọ̀kan pé kí ni reason tó wà bí tó lọ́ọ́ fi choose ẹ̀ in tó wà ń bẹ̀ ni pé àwọn nǹkan wọ́n ń parọ́ fún ànábì wọ́n mọ̀ ní pé àyí pé aláì pé àwọn ń gbà ànábì gbọ́ wàhálà sọlọ́ọ̀dẹ́ mọ̀ wọ́n pé wọn ò gbàgbọ́ now àwọn aláìnígbàgbọ́ yìí òun ni ọlọ́run tọ́ka síbi àyà pé wọ́n believe wípé ìwọ pé wọ́n gan lára náà pé ò ní gbàgbọ́ and gẹ́lẹ́ bí àwọn ò sí nígbàgbọ́ ìwọ mọ̀ mú wọn ní ẹni tó yẹ pé bóyá bíi pé àwọn ní agbọ̀n bá ṣe tí wọ́n jẹ́ ayò àyàfi ká ní wọ́n bá kúrò láti kúrò wọn nínú Mọ́kà yẹn gbà tí wọ́n ti dé wọ́n kúrò ní lọ sí Mádínà ó ti sọ wọ́n ti wá tó bá di pé wọ́n gbà tó wà dé yìí tí wọ́n dẹ̀ sọ fún wọn nígbàgbọ́ Mọ́kà tí wọ́n fi wá fẹ́ kó Mọ́kà yẹn látẹ̀ntọ́ àti ní kẹ́ jáde láti Mọ́kà lọ sí Mádínà ibi tí díẹ̀ kún ó ti bá yín tẹ́tì ráyè gbalẹ̀ tí wọ́n wá then ó ní pé lẹ́yìn pé kọ́ ìsẹ́sà pé ìwọ̀n lẹ̀ and then ọgbọ́n tó fẹ́ bóyá lójú akẹ́kọ̀ọ́ ibẹ̀ àwọn ni wọ́n jẹ́ olóore rẹ̀ àbí tí wọ́n jẹ́ olùrànlọ́wọ́ fún ọ nítorí pé kí ni wọn ò gbàgbọ́ tẹ́lẹ̀ náà ni tí wọ́n bá gbàgbọ́ ni kò nídìí kó tó pè wọ́n ipe tó yá Ọlọ́run ti ní ká kó o bí ká máa lọ sí Mọ́kà nígbà táwọn dẹ̀ ti sọ pé àwọn ọ̀lọ́ tán ti dó ohun definitely wọ́n ti kó àwọn kèfèrí Mọ́kà nìyẹn so àwọn náà yìí ṣe mùsùlùmí mọ́ wọ́n ti di kèfèrí ìgbà yẹn dẹ̀ ní ìgbà ogun ni tí mùsùlùmí àti kèfèrí ń para wọn ìlera náà bá wọn tọ́lọ̀ fi ní ká jáde ń bẹ̀ yẹn so èèmọ náà wá yóò mọ àwọn àjẹ́ tí ń ṣe nínú ilé tí yóò mọ babaláwo tí ń ṣe nínú ilé tí ó sì lóhun tó fẹ́ rọ̀ lè máa jẹun rẹ̀ wọ́n fẹ́ mọ àwọn rẹ̀ bóun fẹ́ mú lọ́rẹ̀ ẹni tó bá tó bẹ̀ ẹni wọ́n sọ ká gbọ́. Imam ṣe àgbọ̀ wà báyìí. Imam. èmi mi mọ̀ bóyá ń gbọ́ mi o. náà ń gbọ́ iṣẹ́ yìí ń gbé mi báyìí ṣe ń gbọ́ mi. hello nẹ́tíwọ̀kì ọ̀dọ́ mò ń gbọ́ báyìí o. ẹ sọ pé ó pọ̀ ẹ sọ pé ó pọ̀. ó pọ̀. irọ́ tẹ̀ ń pa ó pọ̀ débi pé so níbí ìbàyí nǹkan tẹ́ ka yìí ẹ̀dẹ̀ ń tu nítú tí mo gbé fún yín o. ẹ fọ́ nìkan ẹ dákun àyà tí ẹ mú wáyé súrà wo ni. ìmọ̀ ìmọ̀ ok ṣé ẹ̀rí ní àdínísà ni ẹ̀rí tó kà tẹ́lẹ̀ bàbá ṣé ẹ̀rí tẹ́lẹ̀ ní bàbá. àwọn ènìyàn kan ṣe Islam ni wọn ò mọ nǹkan kan. ms àwọn ilé ń pa ìmọ̀ ọ̀rọ̀ kó ṣẹlẹ̀ àkànbí ms ẹ̀dá pẹ̀lú yóò ti pàdé wa rí ẹ̀mọ̀ ìwọ̀n sọ̀rọ̀ kan wọ́n ní Kùránì tí ó bá yé yín ó ní nǹkan tó ń pè ní tẹ́ẹ̀fì òun la máa fi ṣàlàyé wọ́n ti kọ́kọ́ parọ́ lọ fún wa bí náà sẹmọdọ tí mọ́mù tó dé ẹ̀dẹ̀ bá wọn kà kẹ́yìn náà tù ẹ ti gbàgbé pé sọ pé ọmọ kí ò ní mi ni ẹ ti gbàgbé. no ìmọ̀mù yín ló sọ bẹ́ẹ̀ kò ń ṣàwàlà sọ bẹ́ẹ̀ náà wọ́n ní kí n dákẹ́. mi ò lọ lé jù olówó èkó mo kàn fẹ́ point out kan tí ìmọ̀mù yìí sọ kí gbogbo ara lè gbọ́ lẹ́ẹ̀kan bóyá gbogbo àwọn èèyàn tó bá gbọ́ dáadáa no wọ́n sọ wípé wọ́n fi ń gbalẹ̀ kó tó di pọ́n fẹ́ lọ gbalẹ̀ Medina ṣe gbọ́ bẹ̀rẹ̀ dáadáa yìí tẹ̀ ń gbọ́ wa wọ́n make statement yẹn pé kó tó di pé àwọn mùsùlùmí fẹ́ lọ gba ilẹ̀ Medina yàtọ̀ sílẹ̀ Medina bó ṣe fi ẹ̀sìn yẹn gbalẹ̀ kiri nìyẹn káwọn èèyàn mọ̀. wọ́n ti gbalẹ̀ Yorùbá ni. rárá o sẹ́ẹ̀rì gbígbà nìyẹn gidi bí wọ́n lọ lè bá wọn wọ́n lọ lè pa wọn o àwọn ará Medina sẹ́ẹ̀rì Medina ìlú ìyá ànábì ìgbà tí ìnira bá ní Mọ́kà táwọn ará Mọ́kà sọ pé àwọn ò ní gbà lálejò àwọn tó ti mìíràn dẹ̀ dé lọ́lọ́ wọn ni wọ́n yá Rasulullah jáde. ṣé nẹ́tíwọ́ọ̀kì wọn ni àbí imam so imam ẹjọ́ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ mí báyìí ẹ dúró ná níbí báyìí ṣé Muhammadu ni wọ́n ń bá wí ni àbáwọn Muslim ni wọ́n ń bá wí so mo kàn fẹ́ kẹ́ ṣàlàyé kìíní ìdára níbí báyìí sì ṣé wọ́n ní kọ́ pa
ẹni tó fi Islam lẹ̀ àbí kí ló ṣẹlẹ̀ ń bíbá ẹ ṣàlàyé fún wa àwọn ìdè padà kẹ́ ṣàlàyé fún wa ṣé wọ́n ní kó pa àwọn tó bá fi Islam lẹ̀ ń bíbá àbí kí ni nǹkan tí ibẹ̀ yẹn ń sọ Big Nas wọ́n lọ́mọ kí ó lẹ́yìn mi mọ̀ bóyá ń gbọ́ mi à ń gbọ́ yín mo ní bíbá ní ìlú náà ní ṣé wọ́n ní kó pa ẹni tó fi Islam lẹ̀ àbí kí ni wọ́n sọ ń bẹ̀. Rárá wọn ní kàn pa ẹni tó fi Islam lẹ̀ ẹni tóun jẹ́ kí wá ni wọ́n sọ bí pípa wo ni wọ́n sọ bí báyìí ṣàlàyé torí wàhálà tó wà láàrin wọn ni. níbo ló ti ń jà ń bí báyìí ṣàlàyé fún wàhálà wo ló wà àbí tí wọ́n ń sọ ni pé inú nǹkan tẹ kà ibo ló ní wọ́n ti ń jà wàhálà tó wà bíbí ni pé no níbi nǹkan tẹ kà ibo ló ti ń fa wàhálà ń bẹ. ẹ ti bèrè ẹ kọ́ṣẹ̀ kan lẹ̀ ń repeat mo sì fẹ́ mọ̀ ṣàlàyé ẹ tún repeat ẹ̀ so mo rò bí nǹkan lè fẹ́ sọ. ok níbi bíi ntọ́ wà bẹ́ẹ̀ ni pé àwọn méjì ni ó wà bíbí àkọ́kọ́ ni pé ẹni tí ó jẹ́ aláìnígbàgbọ́ tí sẹ̀ríà bá fi lè sọ pé tí Quran bá fi lè sọ pé kófúr àbí káfírin ó mì ní pé ẹni tí ó gbàgbọ́ òun ni káfírin kófúr ni pé àìgbàgbọ́ so tí n tó ti mú tí wọ́n ti Quran ti ń sọ̀rọ̀ bíbí tó dẹ̀ ti lo wọ́ọ̀dù yẹn níbẹ̀ yẹn fatakunu suha ìyẹn ti ń sọ ni pé àwọn ọ̀tá yín tí wọ́n ń ro aburú sí yín that's àwọn unbeliever because ọ̀háyà yẹn àwọn tí ń sọ ni pé ń sọ̀rọ̀ fún àwọn believers which is àwọn mùsùlùmí ìgbẹ́tọ̀ ẹ má lọ mú àwọn gèfèrí lọ́rẹ̀ torí bí ẹ̀yin ṣe gbàgbọ́ àwọn ò gbàgbọ́ àwọn wá rò pẹ́yìn náà ò ní gbàgbọ́ ńgbà tẹ́yìn tí wá gbàgbọ́ yẹn wọ́n wá sọ pé tẹ̀lé ń tẹ́ bá fẹ́ jáde kó nílùú yẹn tẹ́ fi lọ sílùú mi ní Mádínà bí tán ti fẹ́ fààyè gbà yín bí kẹ́ ẹ máa bọ̀ tí wọ́n fẹ́ ràn yín lọ́wọ́ tẹ́ lọ síbẹ̀ ẹ máa lọ amẹ́ni tó bá ti lóun ọ̀lọ́ even nínú ẹ̀yin mùsùlùmí tó lóun ọ̀lọ́ definitely òun náà aláìnígbàgbọ́ ni tẹ́lẹ̀ torí out of ọkàn lóun gbàgbọ́ ni ìgbà tóun náà ti wá kó àwọn gèfèrí yẹn ó ti di ọ̀tá so a sì mọ̀ ń gbà yẹn pé ogun jihad ni wọ́n ń ṣe kì í ṣe ogun mọ̀ báyìí mọ́ bíi ti ìsìn tó fin ti dé ogun pé ká máa yọ ìdásíra wa ni òun ni jihad tí wọ́n ṣe mo dẹ̀ fún everybody ní assignment ẹ lọ lè browse rẹ̀ ànábì ọ̀lọ́ lè káyàn mọ́ kọ́mọ lọ lè bá àwọn ìlú kọ́mọ gbà ní kìlọ́ rárá. ilé máa gba assignment lọlé ẹni sórí mọ́ so níbí bá ń sìn ṣáwọn tí wọ́n ní kọ́ pa ń bẹ̀ yẹn ṣé muslim ni wọ́n àbí wọ́n ti fi islam lẹ́kẹ́lẹ́ títà láṣẹ ní kọ́ pa wọn ẹlọ́ta ṣé wọ́n bá muslim ẹni sòrò ṣé muslim ni wọ́n tí wọ́n fi islam lẹ́nu àbí ṣọ́ta islam lọ jẹ́ kílẹ̀ títà láàní kí wọ́n pa wọn ibẹ̀ yẹn la fẹ́ mọ̀ ẹ̀ṣẹ́. in tó fà ni pé tẹ́yìn náà bá wo ọ̀rọ̀ yìí kò sí. àwọn wòlálà ní kọ́ pa kí ni wọ́n ṣe tálà fi ní kí wọ́n pa wọ́n bíbá ìpẹ́tọ́ bá ti gbá wọn mú. òun náà ni pé ṣẹ́ra wọn yẹn nígbà ní ǹjẹ́ sábàbí nùsùn tó bí àyà yìí gan kí ló fà ni pé àwọn ìgbà yẹn ànábì ìgbà tó ń sọ̀rọ̀ ẹ̀sìn Islam ní etí àwọn táwọn àjọ náà lọ́hùn ẹ̀sìn yẹn ó wà ilé ẹ̀sìn wọn so ní ẹlòmíì nínú ẹbí rẹ̀ ó ti tẹ̀lé ànábì lọ ẹlòmíì dẹ̀ rìtẹ́ẹ̀nì ẹ̀sìn ẹ̀bọ tí wọ́n bá gbé tẹ̀sí síta ṣe máa kà á torí látàárọ̀ sí ẹ̀kan mo ti sọ fún yín pé ó pọ̀ lẹ́ẹ̀kan mi fẹ́ tún sọ ó ti pọ̀ jù bẹ́ẹ̀ ṣe múlẹ̀ jàre ṣe gbọ́ ẹ̀kan múlẹ̀ gbàtẹ́dẹ̀ dílẹ̀ kan tẹ bá ń sọ̀rọ̀ ní mímọ́ àgbáyé ni ẹ máa ń ṣe báyìí mọ́ṣáláṣí kò dáná ṣé kọ́ bá yín gbé tẹ̀ sí sí ni ẹ máa fẹ́ gbọ́ ni ẹ̀ ń gbọ́ lọ́nà ikọ́ tẹ̀ ń sọ sí ní ọkọ̀ tẹ̀ ń ká bàbá náà. So ẹni ogun kan kìíní kan wọ́n máa bá yín gbé tẹ̀sí rẹ̀ wá kẹ́ka so bí ọ̀rọ̀ yẹn máa yanjú. àtẹ̀gbé fún wọn ni wọ́n ń tú lọ́wọ́ àbí o ní pé. ẹ mọ ìyá wá sí tó ti fi wà lórí ẹ wọ́n lọ́mọ kí ó lẹ̀ ní so ìmọ̀ wọn ti bá yín gbèsè ẹ lè kàn bá ẹ ṣe. ìmọ̀ ẹ ti pa máìkì o ẹ lè ka tẹ̀sí yẹn sìn ọ̀gá ẹ̀sìn yẹn kò ṣeé dìvẹ́ ó le gan. kí àwọn muslim kan kọ́ lọ́ra Van Dijk kò lè dìvẹ́ di Islam. ìmọ̀ọ́mù ilé ìrọ̀ ni ìmọ̀ọ́mù àwọn onírọ́. bàbá
ẹ̀sìn big ẹni nurse ẹni sọ àṣà ẹ jẹ́ kí ìmọ̀ọ́mù yín ẹ̀mọ́jọ́ ìmọ̀ọ́mù yín gan-an la fẹ́ kó ṣàlàyé ká lè fi mọ ẹ̀yìn ẹ̀kọ́gbọ́n látọ̀dọ̀ mọ́ọ̀mù yín kí muslim lọ gbé Van Dijk kó lè defend káyìn náà kọ́ ẹ̀yin náà kọ́ ẹ̀kọ́ ni tọ́lọ́ ọba ló mọ̀ yìí. àjọ máa kẹ́kọ̀ọ́ látọ̀dọ̀ wọn ẹni sùúrù ìmọ̀ọ́mù àgbọ̀yìn tẹ bá wà ń bẹ̀ ẹ lè ṣí máìkì yín ṣẹgbọ́n ìmọ̀ọ́mù. ló bí pé ọ̀tá ni tó bá jẹ́ pé ẹ bá fẹ́ sọ̀rọ̀ yìí sẹ́rí àkọ́kọ́ tó yẹ kí kọ́kọ́ mọ̀ ni pé kò sí ọ̀tá nínú pé so imam ẹ ká tó bá níbẹ̀ kì í ṣiṣẹ́ rí criticism tí ẹ bá fẹ́ ṣe gan nínú no imam ẹ má bínú ẹ jẹ́ kí n bóde ẹ̀ka tẹ̀síkì yẹn kọ́ gbogbo wa gbọ́ bàbá ìjọ àdúró ignas ẹni sùúrù náà imam yín lẹ sọ̀rọ̀ nípa tẹ̀síkì lẹ́ẹ̀kan ẹni tẹ̀síkì tó máa ń ṣàlàyé Kùránì àti gbèsè tá à ń sọ yẹ ẹ̀ka bàbá ìjọ. tẹ̀síìrì ti ta ni àfa olùsí tẹ̀síìrì ni. ignas ẹ̀yin wọn lọ́mọ kéwù ní ẹni sùúrù bàbá ignas imam ẹgbẹ́ òsòkè. ìwọ olówó àbíkítẹ̀ lọ́la ẹgbẹ́ fọ́ọ̀nì wa. imam ẹgbẹ́ òsòkè ẹ ṣé bàbá àpáyé náà lè sún pàtẹ́ sí èwo ní orí méjì èyí tẹ́ bá fẹ́ Ibn Abbas lọ́kọ́ wà lókè ní àdìjàlá lẹ́nu tẹ́lẹ̀ ẹ bẹ̀rẹ̀ láti Ibn Abbas bàbá ẹ bẹ̀rẹ̀ láti Ibn Abbas àmọ́ bàbá yín gbé gbogbo ẹ̀ sí ẹ bẹ̀rẹ̀ Ibn Abbas àdìjàlá ẹ máa tàlẹ́ ẹ̀ kankan ó yá bàbá àwọn ẹ̀ ṣàlàyé kan tó ṣẹlẹ̀ sókà lè mọ́. the long that you should disbelieve him Muhammad ṣètìlí nísìnyí pé ọ̀rọ̀ àwọn aláìgbàgbọ́ ẹ̀kan náà ni. náà bọ̀dọ̀ àtẹ̀yìn kakùrá ní ṣẹ́wọ́n ti kọ́ sọ ẹni Muhammadu ni aláǹbáwí so ọ̀rọ̀ yín àti kìnìún yẹn ti ń takora àwọn ọmọkànrán yín létí ẹ tẹ̀síwájú bàbá. olóṣè kara ẹ̀ka òyìnbó ó ní. ẹ tẹ̀síwájú mọ̀kànrán yín létí ni ẹ tẹ̀síwájú bàbá. Ànábì náà ni Ọlọ́run bá wí náà wípé wọn ò gbà gbọ́ ebí náà ni pé mo sọ pé ẹ̀sìn tó gbé wa ó wà aliens wọn ohun nǹkan tí mo ṣàlàyé náà nílẹ̀ and the Quran pẹ̀lú al-Quran even as they disbelieve gẹ́lẹ́ bí wọn ò bá wọn ò ṣe nígbàgbọ́ níbẹ̀ that you may upon a level with them in following adultery sẹ́ni pé mo sọ lẹ́ẹ̀kan pé àwọn òòṣà tí wọ́n táwọn kójọ yẹn òun làwọn ni wọ́n gbàgbọ́ nínú àwọn ẹbí wọn náà sálà wọn tó gba ànẹ́bíjọ ẹ máa kala wọn ṣe gidi. ẹ̀yìn kì í ṣe pé àwọn tó gba ànẹ́bíjọ tó jẹ́ mùsùlùmí sọ̀kan látọ̀ nínú wọn náà ni àwọn ìkànnì láwọn ọ̀gbá nínú wọn ẹni tí mo sọ fún yẹn pé so ó ní in religion or for seeking assistance and backing till they forsake their houses that's pé kí wọ́n ṣe hijira láti Mákà lọ sí Mádínà ẹni tó bá nígbàgbọ́ gẹ́gẹ́ bí mo sọ lẹ́ẹ̀kan ni pé yóò tẹ̀lé ọ èyí tó bá ti rí tó pè tí ò dáhùn yẹn ń bẹ́ẹ̀nu pé kò nígbàgbọ́ náà ní tẹ́lẹ̀ now ó wá ní on hijira home until they believe again and migrate in a way of Allah ẹ̀rí pé lẹ́ẹ̀kan mo sọ pé èyí tó bá fi lè ṣe hijira nítorí ìtọ́ náà and in obedience of Allah if they turn back from faith and migrate. Imam ẹ má lo pé ẹ sọ pípa yẹn ní Yorùbá ń bẹ̀rẹ̀ ẹ sọ ní Yorùbá ẹ ṣe pípa yẹn. kí n sọ èwo ní Yorùbá. pípa tí wọ́n ti dé pípa yẹn ẹ sọ ní Yorùbá ṣe. àwọn áàpù yóò fẹ́ kẹ́ máa sọ pípa ní. mo ti gbọ́ yín clear yín sọ Yorùbá lẹ́yìn ìgbà yín tó yín wàá sọ̀rọ̀ lórí pípa yẹn gan-an ó ní from faith and migrate then take them as prisoners and kill them. n tó sọ ń bẹ̀ ni pé èyí tó bá ti wá lóhùn ẹ̀jẹ̀ sọ èyí tó bá ti lóhùn tẹ̀lé ọ ibo wọn tẹ̀lé ọlọ́mọ́ká lẹ́ẹ̀kan mo ṣàlàyé pé ó ti kó àwọn ẹlẹ́bọ náà ó ti kó àwọn ọ̀tá rẹ̀ mo wá sọ lẹ́ẹ̀kan pé ìwọ nù wá ní ọmọ ẹ̀pá àwọn ọ̀tá rẹ̀ oṣù àìjẹ́ nẹ́tíwọ̀kì yín ni mo bá ń sáré bèrè lọ́wọ́ yín kí ló dé tí wọ́n fẹ́ pa àwọn ènìyàn tó bá lọ́wọ́ ṣe mọ́ wọn ṣe ìsìlámù mọ́ kí ló dé tó fẹ́ pa wọn. ẹ̀wò mo olówó ẹ̀wò tí mo bá rí ni mi bá bà yín lọ ṣe rí nǹkan tó wà ń bẹ̀ ni pé ní ìgbà yẹn ó yàtọ̀ sí ìsìn torí nígbà yẹn ẹ̀sìn Islam yẹn ṣẹ̀ṣẹ̀ dé ní new and ọ̀tá tí wọ́n ń bára wọn ṣe tàfákùrù yẹn kìí ṣe pé ọ̀rọ̀ màádọ́rà ilé ìta ń sọ àlàyé enmity yẹn wọ́n ń yọ sọ́ọ̀dù síra wọn ni èyí tó bá wà tó bá jẹ́ mùsùlùmí tó wá lóhun ò ṣe Islam mọ́ tó lọ lè kún ẹlẹ́bọ kìí ṣe pé ẹ̀sìn yẹn ìmílẹ̀ náà yóò wá ní nítorí pé ó fi ẹ̀sìn yẹn lẹ̀ ni wọ́n fi ní kó gbà tó ti lọ lè kún àwọn enemy bíi pé kẹ́yìn wá láti ìlú Ìkirè kémi wá láti ìlú Ìjágbó ká máa wá jọmọ ká máa para wọn kẹ́ ọmọ Ìjágbó kan wá ní òun fẹ́ lọ lè kún àwọn ará Ìkirè wọn ní wò ó pé ó ti pé ọmọ ìlú Ìjágbó ni tẹ́lẹ̀ torí ó ti lọ lè kún àwọn ọ̀tá wọn pa òun náà ni torí wọ́n ń persecute ara wọn ni ẹ lọ lè browse dáadáa jihad ni wọ́n ń ṣe láàrin ara wọn wọ́n ń para wọn ni ìgbà tó náà ti di lè kún òsì Islam mọ́ yẹn automatically ó ti di enemy ọ̀tá ẹ̀sìn. ẹni tí ó ṣe Islam mọ́ yẹn ṣé wọ́n ti wá mú àdàwà bá mọ́ wọn fẹ́ pa lọ́jọ́ kan ẹni sọ. wọ́n ti gbogbo ogun tí ànábì jà tó fi kú láyé they are defending in nature
ànábì ò sì lọ lè ok bá wọ́n wá bá ìkan ní ẹni wọ́n wá bá Muhammadu ni wọ́n wá bá ní àbí. wọ́n wá kódà wọ́n ti wá kóyún àwọn nígbà tí wọ́n ń gbàwẹ̀ nínú oṣù Ramadan táwọn wá ká ànábì mọ́. ẹni sùúrù Imam ṣé mo pẹ́ ní tẹ bá ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan pé gbogbo èèyàn gbọ́dọ̀ dákẹ́ so àwa fẹ́ kẹ́kọ̀ọ́ látara yín ṣe lè fún wa níbi kan tí wọ́n ti wá kógun wá bá Muhammadu kájọ. bẹ́ẹ̀ ni tí wọ́n jẹ́ pé nínú àwẹ̀ ọ̀hún ti bàtọ́ tó wà láwọ̀ rẹ̀ pé bọ́yá já níwà tó fi sẹ́ndì kìíní kan sí kìíní Imam èyí sẹ́ndì kìíní kan ẹni sọ bá ṣe sọ́nsìn ẹ̀kọ́ sọ ayé àbáyé kẹlẹ́ gbé jáde. ẹ ṣe torí eléyìí tí wọ́n ní kọ́ pààyàn ń sìn ẹ̀ ń yí lọ ẹ̀ ń yí bọ̀ ẹ̀ ń yí lọ ẹ̀ ń yí bọ̀ so mi ò. onímọ̀ àgbáyé. so ẹ fún wa níbi tí wọ́n ti wá bá Muhammadu tó jẹ́ pé ó jókòó jẹ́jẹ́ wọ́n dẹ̀ wá bí ọgbà létí níbi yá wọ́n fọ́gi mọ́ lórí ni káwọ́ jẹ́jẹ́ di Muhammadu máa ń jókòó oríṣiríṣi. tí mo ń sọ o nígbà iṣẹ́ rí ọ̀rọ̀ ojú tẹ́ fi ń wò mo fẹ́ kẹ́ ẹ explode dáadáa from narrow view kì í ṣe pé mo lẹ́nìkan wá bá wọn wá kó Muhammadu rárá wọ́n wá kó ogun jà ẹ fi hàn wá Imam ẹgbẹ́ jáde ẹ fi hàn wá Imam. tó rẹ̀ ń sọ bíi pé àbí bí amọ̀lẹ́ nìkan wá àtàkẹ́ bíi pé àwa náà ń lura wa nísìnyí. ẹni wọ́n wá bá Muhammadu ẹ fi hàn wá nígbà tí wọ́n bá Muhammadu. wọ́n wá ká a mọ́ gbogbo ogun tá ànábì jà tó fi hàn lẹ̀. ẹ jẹ́ ká wọ̀rọ̀ tó wá kọ́. gbogbo ogun tá ànábì jà láyé ànábì ọ̀lọ́lẹ̀ ewé ìjìwọ́ ọ̀lọ́lẹ̀ wọ́n máa ń wá bá a ni wọ́n máa ń dìfẹ́ǹdì náà kẹjẹ ká wò. so ìdí àdìfẹ́ǹdì níjọ àbí tó bá ti kó sẹ́ẹ̀tì. Imam ẹgbẹ́ jáde Imam ṣẹgbẹ́ bàbá ẹ ṣe Imam ń dìfẹ́ǹdì Islam abá dìfẹ́ǹdà yìí yọrọ pọ̀ jù. Imam ní pé ẹgbẹ́ lóòótọ́ ní mọ́ṣáláṣí tí mò ń bá ń sọ̀rọ̀ sẹ́ni tó máa ní Imam nǹkan tẹ́sán yóò rí bẹ́ẹ̀ wọ́n á ṣì kà wọ́n máa gbọ́ tán ni mọ́ṣáláṣí lọ́dọ̀ ẹ̀ àwọn olórí burúkú yìí wọ́n á ti pa ní Allahu Akbar. ms ṣẹ́rí báàsì yìí mi first time máa rí ọkọ̀ tó ń jiyàn sí báàsì ilé tó ń yí irọ́ pọ̀ lẹ́nu bàbá. wọ́n á jẹ́ máa fún un lámbà àwọn àjẹmọ̀ máa ṣe Allahu Akbar Allahu Akbar àwọn òmùgọ̀. mọ́ṣáláṣí lẹ́nu bẹ́ẹ̀ wà ẹ̀sìn mọ́ṣáláṣí ṣáàmì evidence jáde níbi tí Muhammadu ti jókòó jẹ́jẹ́ abiya Abu Sufyan kàn wá la igo mọ́ Muhammadu lórí ni bí akẹ́tẹ́kẹ́tẹ́ bí irun kẹ́tẹ́kẹ́tẹ́ náà kàn fọ́ mọ́ Muhammadu lórí ni ẹ yẹ ká wò bí Abu Sufyan ló wá bá ní o àbí Abdul Muttalib àbí Abdulabi ok Abdulabi ni Abdulabi kan kún ó gún Muhammadu lọ́bẹ̀ ní ẹ̀kẹ́ yes bẹ́ẹ̀ ni bàbá tí a dá Abdulabi Imam ṣe ti dé. ok wọ́n ti dé. ms ní èpè tí Allah àti Muhammadu ṣe fún Abilabi yẹn olówó Èkó ṣe èpè yẹn ṣó mú Abilabi àti ìyàwó rẹ̀ àtàwọn ọmọ rẹ̀. Abilabi jayé dáadáa Arab level bàtà Abilabi gun ẹ̀ ó tún padà tún bẹ Allah pé kálá báwọn darí di ìyẹn. ó dàbí ojú ayé ni Muhammadu ṣe ń bẹ̀ yẹn ẹ̀ka àbọ̀ ojú ayé ló ṣe ń bẹ̀ yẹn ó wá ní Allah sọ fún un pé ẹni tí ó bá ṣe Islam tó bá kú wọn ò gbọ́dọ̀ gbàdúrà fún kò bá jẹ́ bàbá wọn kò bá jẹ́ ìyá wọn kò sí bẹ́ẹ̀ ni ẹ ṣe lè súnmọ́ wọn tó pé wọn ò lẹ́tọ̀ọ́ àti gbàdúrà fún so wọ́n dẹ̀ máa sọ pé Islam preach peace ó preach humanity so kẹ́ lè mọ ẹ̀sìn Islam tó ń gbé kiri Imam ẹ lè fi style padà tà yín kẹsà lọ ṣẹgbọ́ nǹkan tó lè kó yín yọ mí báyìí ní ìyẹn láì jẹ́ bẹ́ẹ̀. ẹ bá ti rí bọ́gùn ti lé. ẹ̀wọ̀n style padà tà yín àwọn ìyá nẹ́tíwọ́ọ̀kì yín ló lọ. wọ́n níbi táwọn bá ní sọ̀rọ̀ ní kí n lè sọ̀rọ̀. mo dúró. lọ níwẹ̀ o mi mọ̀ bóyá ń gbọ́ mi o mo wà online ni mo fẹ́ wá kí lorúkọ rẹ̀ kí n send ẹ̀ síbi bí kẹrí. yíyá yẹn àbí yíyá tí wọ́n fẹ́ wá nǹkan tí ó sì. mọ́mọ́ àgbáyé wọn mọ ayé àkùrán àná. ayé ń wá nǹkan tí ó sì lórí kí n bá lè máa bẹ́ẹ̀ wà bí àwọn ìmọ̀ọ́mù níbẹ̀ lẹ́nu ọmọ àlè tó wà ní owó yẹn kí lorúkọ ẹ̀ náà àkànbí ọmọ àlè tó wá ń tẹ̀lé Rashidi olówó yẹn. Muftawa àbí kí lorúkọ. gbàgbé orúkọ jẹ́ nǹkan náà ayé náà la ṣe mọ orúkọ òwìlì ẹ̀ tó dàbí ẹlẹ́dẹ̀ẹ́ kan báyìí. Mufu àbí Muri àwọn kò fò yẹn náà níjẹ́. ọmọ òfò báyìí ni kò sẹ́yìn tọ́lẹ̀tì Ògbómọ̀ṣọ́ ọmọ àlè tó wà ní Ìwó ni tó máa ń yọ̀bẹ lẹ́nu báyìí. Mufti ó ń gbẹ lẹ́nu. tí yẹn ni mo máa sọ̀rọ̀ lórí kí n bá lè báyìí ìmáàmù bá àwọn ọmọdé bá yọ báyìí ọmọdé aláya Dáúdà olórí burúkú ọmọ àlè. Dáúdà ọmọ òfò. orí kí n bá bọ̀bọ̀ yẹn tá a bá gbà á mú láàrin 1 minute ó máa tọ̀ sára lórí ìjókòó tá a bá mú lórí 1 minute kákanjọ sọ̀rọ̀. ẹ jẹ́ bá mi wo máa tọ̀ sára kò mọ́dọ̀ lónìí ká bá yín gbé jáde mọ́. ẹ bá mi wo Quran 2 verse. ṣé Quran 2:5 tí wọ́n pè. Quran 2 verse 190. ok aṣọ òrìṣà gbé wa so that àwọn tó ń gbọ́ wa ní YouTube kò ní máa pause.
ìwọ ẹ repel àbẹ defend any aggression kódà there are some verses tẹ́ pọ̀lọ́ ní gbogbo ẹ pa gbogbo. imam ẹni wá bá Muhammadu a níbo lọ ti wá bá mo rò bí àwọn èèyàn ń gbọ́ wa padà sọ ibo ni wọ́n ti wá bá Muhammadu ẹ wá ń fún wa ní àyà tó sọ pé tó bá kógun wá bá ìwọ náà kógun wá bá wọn ṣé ẹ wo nǹkan tẹ́ ń sọ yẹn imam. imam ni mo ti gbé dé yẹn. imam tó bá kógun wá bá ẹ nítorí Allah eléyìí kan tiẹ̀ sọ pé ó ní jagun nítorí Allah tó bá kógun wá bá ẹ a níbo ni ẹni Muhammadu ẹgbẹ́ ogun ẹ̀sìn dìde a níbo ni wọ́n ti wá bá Muhammadu. ṣe ti rí imam kila ṣe ti rí mo ń bọ̀. no ẹni sùn imam ẹ máa gbọ́n ọ̀tẹ̀ tàbí no imam ẹni pé Muhammadu kò lọ jà wọ́n wá ń bá ni àwa ní níbi ni wọ́n ti wá bá Muhammadu ṣe lè fún wa lẹ́rìí. ẹni ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ilẹ̀ bèrè kan mo kó yẹ já ká màá máa yòókù wá ẹni farabalẹ̀. eléyìí ó ti sínú kọta ẹ má máa sọ pé màá mú yòókù wá ẹ tí mú ọkàn wá eléyìí ó sì mí àfọ. eléyìí iṣẹ́ ti rí eléyìí báyìí nísìn those who wage war against you tí wọn bá wá bá bó o lọ Ọlọ́run ṣe lò ó pé àwọn tán wá bọ̀ wọn. no ẹ kà bọ́ sí sọ láti bẹ̀rẹ̀ ẹ̀ka nǹkan tó kọ síbẹ̀ láti bẹ̀rẹ̀. okay ó ní fight in the cause of Allah jà gbé ogun ẹ̀sìn dìde látàrí pé kí ni only against those who wage war against you. ǹjẹ́ ẹni tí ọba lọ bá ànábì ǹjẹ́ Ọlọ́run permission kọ́ ọ̀lẹ́ bẹ́ẹ̀ nìkan. ẹ máa gbọ́ ẹgbọ́n nǹkan tẹ sọta tó béèrè yẹn lọ́wọ́ yín ẹni Muhammadu kò lọ kógun báyọ̀ lọ́ máa wá bá àwọn ẹ fún wa lẹ́yìn ní yọ wá já ìmọ̀ ẹni sùn ẹ fún wa lẹ́yìn níbi tí wọ́n ti wá bá ẹ fún wa lẹ́yìn níbi tí wọ́n ti wá bá nǹkan tá a béèrè lọ́wọ́ yín nìyẹn náà. òun náà ní náà ẹ má kọ́ bàrẹ̀ pẹ̀lú nǹkan tó wá yìí ibùdó ti wá bá ẹ má kọ́ bàrẹ̀ pẹ̀lú nǹkan tó ó ní gbé ogun ẹ̀sìn dìde ní ojú ọ̀nà wà kọ́tà lọ sí sabilillah. ibo ni wọ́n ti wá bá Muhammadu. ibo náà ti ṣe èmi wà láìpù ńgbà àwọn tí ń sọ pé ibi báyìí náà ti wá bá wa. ẹni wà lẹ́sùn náà ní Muhammadu lọ bá wọn rí wọn bá ẹ fún wa lẹ́rìí. ogun 86 kọ́ ni Muhammadu jà ní. èmi tẹ́ni ìnímọ̀ ní parí lẹ́kọ̀ọ́ yẹn so ogun 86 ni Muhammadu jà ẹni sùúrù nínú ogun 86 torí ẹ̀yin fẹ́ kí n sọ pé ogun 86 yẹn ẹ fún wa ní ogun lọ́ba Muhammadu jáde. ẹ má cover ẹni tí mo sọ lẹ́ẹ̀kan kí ló cover àkànbí ms elishimai kì í sàn fáìtì fẹ́ ìmọ̀mù ti ń parọ́ ìmọ̀mù ni wọ́n wá bá Muhammadu lọ bá yán rí mo dẹ̀ ní ìmọ̀mù fún wa lẹ́rìí níbi tí wọ́n ti wá bá mọ̀ tó bá jẹ́ ìpàdé tó sọ nìyẹn yẹn bá ṣímọ̀ ìdí dá sí. ẹ má ní petty mind ẹ kà á ó ní kí fún àwọn tó bá wéjì ogun wá bọ̀ yìí o ẹ̀yin lẹ mo ní kẹ́ fún mi lẹ́rìí níbi tí wọ́n ti wá bá gbogbo àwọn tó wà níbi èèyàn bíi 580 ní ẹ dákun ẹ ká àyà yẹn pẹ̀lú neutral mind ẹ rí i pé ó ń yọ láàrin bẹ́ẹ̀ ipe àwọn tí Ọlọ́run lọ́wọ́ bá jà làwọn tán gbé ogun wá bá àwọn tán bá gbé ogun wá bá ọ. àfa ẹjí rẹ̀ yín lọ́wọ́ ìgbà tí wọ́n ṣe EndSARS táwọn ọmọ Nàìjíríà rere kan lọ dúró ní toll gate láti defend orílẹ̀-èdè wọn àwọn ta ló lọ bá wọn ní toll gate tó ń yìnbọn fún wọn. wọ́n allege pé àwọn àmì ni tí wọn ò sì rí substantive evidence. wọ́n rí ẹ̀yìn kọ́lá nídìí àwọn àmì lọ bá wọn ní toll gate tó ń bá wọn jà so irú evidence ta nídìí nìyẹn ká sọ pé ẹni sùúrù ká sọ pé Muhammadu ló wà ní toll gate ẹ understand ó dúró rẹ̀ jẹ́jẹ́ ni sẹ́wọ̀n káwọn èèyàn dúró toll gate wọ́n protest ni wọ́n ń béèrè nǹkan tó fẹ́ lọ́wọ́. ìdáàbò kẹ́niyàn dá fáàsì yẹn padà wá. wọ́n máa dá padà wá so àwọn ọ̀tá Muhammadu wọ́n wá lọ bá Muhammadu ní toll gate tó dúró sí wọ́n wá bàjà irú evidence ta fẹ́ nìyẹn. ẹ mọ̀ wá gbọ́ àwọn tí àyà yìí bá wí àyà yìí àkọ́kọ́ náà ń fún ànábì ń kọ̀mándẹ̀ wípé àwọn tí wọ́n wá bá náà ni àwọn aláìnígbàgbọ́ ń gbà yẹn unbeliever àwọn kèfèrí àwọn ni wọ́n wá bá ànábì. ibo náà ti lọ bá ibo like now ẹ̀yin ń sìn ẹ̀ wá ń bíbá yìí wọ́n wá bá yín nílé yìí ó wá bá yín já. wọ́n wá bá nínú wọ́n wá bá Mọ̀dínà nínú Mọ̀dínà níbo àwọn wo náà lọ bá ẹ fún wa láyà yẹn àwọn gèfèrí ẹ fún wa láyà yẹn kábi tí wọ́n ti lọ bá pé tó àwọn àṣẹbó náà ní ẹ mọ̀ gbé kúrò ìmọ̀mù yìí ọ̀rọ̀ wọn ti irọ́ wọn pọ̀ jù. ẹ̀yin gan ni ẹ ní. àkọ́kọ́ lélẹ̀ ìmọ̀mù tẹ́ ẹ sọ fún wa ẹ má gbé nǹkan tẹ́ sọ fún wa lábẹ́rẹ́ rẹ lọ́wọ́ ẹni pé mọ̀ òun náà ni ẹ dá yà yẹn wọ́n yẹ ká yà yẹn délẹ̀
Imam ẹ̀ka kínní àwọn Àfà ẹ kọ́kọ́ gbé yẹn ayé wá lè nǹkan ìgbà tẹ́ bá tẹnu máa yà títí yẹn yé lè nǹkan. so Imam ẹ̀ka àyà yẹ ká àyà yín ní nǹkan látẹ̀ kan mo ní àyà yẹn ọ̀kan tí mo ṣe recommend nìyẹn àti mo ṣé bá ti ká àyà yẹn Imam ẹ̀yìn ẹ̀ka kínní síta fọ́wọ́n yẹn ẹ̀ka kínní síta fọ́wọ́n yẹn even ẹ̀ka ẹ dá padà ẹ dá àyà yẹn Imam ẹ̀ka kínní síta fọ́wọ́n yẹn ẹ̀ka tẹ wá kà délẹ̀ even Ọlọ́run tó Imam wọ́n ẹ̀ka yẹn síta fọ́wọ́n yẹn ibi ẹ̀ka tí wọ́n bá gbé wá fún ọ ibi àwọn tán bá wá bọ́ ọ tán bá wá gbógun tì ọ́ tó o bá fẹ́ bá wọn jagun bá wọn jà dáadáa àmọ́ mọ́ transgress the limit unit is because mọ́ lọ lè bẹ́ẹ̀ tí ò wá bọ̀. àti gbọ́ ẹ̀ka kínní Imam ẹ̀ka kínní ẹ̀jọ̀. Máa bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ ló ṣe rí àní ẹ̀kẹ́lẹ́. Aya 193. Imam ẹ̀ka Aya 193. Ikra. Ó ní fight those who ó ní qataltu allazina la yu'minuna billahi bil yawmil akhir wal yu'minuna yaramuna Allahu wa rasuluhu wa la ya'dihum dihum al-haqq. Kí ni tí ń sọ yẹn? Wọ́n ti gbé ikú ṣá. Ok. Wọ́n ti gbé ikú. Àṣẹ òṣà gbé sí padà ms bá wọn gbé sí. Kò ní ìdí translation yẹn gbé àyà yẹn náà ni àyà yẹn náà ni. Ẹ̀ẹ̀tù wọn ẹ̀kan tú wọn ti bá yín gbé sí ẹ̀tù kí ló ṣẹlẹ̀ mẹ́. Ó ní waqataltu allazina la yu'minuna billah gbogbo àwọn tán bá láwọn àwọn gèfèrí kìí ṣe ẹni tí ó jẹ́ mùsùlùmí tó wá padà di gèfèrí ni ẹni tó náà bá dẹ̀ jẹ́ mùsùlùmí tó wá di gèfèrí òun náà ti di gèfèrí ó ti di àwọn ọ̀tá àwọn mùsùlùmí àwọn gúrùpù méjì náà sì ni mùsùlùmí haida mumin la yu'minu àbí kó jẹ́ mùsùlùmí àbí kó má jẹ́ mùsùlùmí ẹ dákun gbogbo àwọn tí ń gbọ́ mi apart fẹ́yìn tí ń rojú yìí ẹ dákun ẹ gbọ́ pẹ̀lú neutral mind ìjọ méjì ni ti ń jà tán persecute ara wọn àwọn gèfèrí àtàwọn mùsùlùmí ẹni tó bá wá jẹ́ mùsùlùmí kò síbi kankan láyé tí ṣẹlẹ̀ àti ní pé kí wọ́n pa àmọ́ wọ́n tó bá ti lọ lè jọ́ yẹn ẹ̀sìn míì ó ti di ọ̀tá àwọn mùsùlùmí nìyẹn torí wọ́n ń para wọn jọ náà lọ́hùn ogun wọn ti jagun bí àyà yìí àfa. So àyà yìí tí wọ́n sọ ni pé bá gbogbo àwọn tí wọ́n bá láwọn gba Ọlọ́run gbọ́. Ìmọ̀ mẹ́ni sọ̀rọ̀ báyìí ń ṣe ká bèrè lọ́wọ́ kí gbogbo èèyàn gbọ́ wa ẹ fún wa lẹ́yọ kan níbi tọ́wọ́n gèfèrí tẹ̀ ń pariwo gèfèrí yẹn tó ti lọ bá Muhammadu ẹ kàn fún wa lẹ́yọ kan ẹ má jẹ́ ẹ fún wa lẹ́yọ kan wọn gèfèrí wá bá Muhammadu bí wọ́n gun gò wọ́n ṣaládà wọ́n la igun mọ́ lórí ẹ fún wa lẹ́yọ kan pé Muhammadu kọ́ ló lọ bá àwọn gèfèrí ẹ fún wa lẹ́yọ kan. ms. olówó èkó kan tó gbé tọ̀dọ̀ wa ẹgbẹ́ lè sí biscuit kan tẹ̀ kábì náà. sí ọ̀dà gbèsè ìmọ̀ọ́mù tó yí Post 73 even anabi anabi fẹ́ lọ bá wọn torí kìí ṣe èèyàn kan tó máa ń ọ̀sán tó pa mí tẹ̀ pé àwọn ìdílé tí wọ́n ń bọ̀ yẹn. Imam bẹ́ẹ̀ ṣe fẹ́ gbé tọ̀dọ̀ yín wá ẹ kọ́kọ́ ka ilé iná ẹ kà dìtẹ̀lẹ̀. ẹ ní sùúrù ẹ ka bíbá yìí sọ Buhari 25. ẹ ní sùúrù wo ni ṣe ń gbọ́. Imam networking ti dà ìfò. ẹ rí i pé èyà só ti wà pa ní ìmọ̀ bóyá ń gbọ́ mi. ẹ gbọ́ o àwọn gèfèrí là ń sọ pé àwọn tí ò gba ànábì gbọ́ ń jọ́nà tó sì bẹ̀rẹ̀ lọ́lọ́run ní pé kọ́ lọ bá o. ó yẹ ká bí iná. àwọn tó gba rìwáyà yẹn wá pọ̀ wọ́n pọ̀ ó wá ní kọ́lá dasana Shuhaibatu bin Muhammad kọ́lá ẹ̀dá sẹ́lẹ̀ ṣe pé ó ẹ jẹ́ kí lọ gbé wa kó tóbi díẹ̀. kó náà kó tiẹ̀ ra mini so that yóò lè máa rí ibi ọ̀dọ̀ òsì yẹn ó ẹ̀mọ̀ ó narrow. So níbi tí then níbi okay gbé wa dáadáa níbi tí àwọn láàrin àwọn méjèèjì believer òun lẹni tó jẹ́ mùsùlùmí tó gba Ọlọ́run gbọ́ tó gba ànábì gbọ́ tó gba Quran ó gba dọ́bí àríkà ó sì gbà pé kádàrá ń bẹ ó sì gba àwọn màláìkà gbọ́ ó sì gbà pé kú ń bẹ ẹni tó tí ó bá ti gba ogúnlé òun ni gèfèrí lọ́jọ́ náà lọ́run wọn wá ń para wọn ni so tí Ọlọ́run bá ní lọ lè bá wọn àbí pa ẹni tí ó bá gbọ́ kìí pé immediately wọ́n ń wéjì wọ́ wa ni chapter tí mo sọ yẹn ó kó nóòtì torí ìgbà kan bẹ tí wọ́n wá ń bá wọn tán pa àwọn mùsùlùmí tànàbí wọ́n lọ́wọ́ ni sọ́mọ wo wọn ni ó ní dìde sí wọn ni kó tó di pa ànábì wá dìde so àyà yẹn tẹ́bá so ẹja ọkọ̀ wọlé yìí náà ipe àgbà tó máa tó gbà pé kò sẹ́nìkan àfihàn Ọlọ́run tọ́jẹ́ gbà wà ànábì pé òjíṣẹ́ ni ọ́ so ànábì ọ̀kan dìde kọ́lọ̀ lè máa lọ́lẹ̀ in fact tó bá sẹ́ndì àwọn èèyàn pé lọ bá mi preach Islam fún àwọn bíi báyìí yín máa attach soldiers àwọn sójà mùsùlùmí fún wọn
àmọ́ yóò sọ fún wọn pé ẹ ní ẹ̀tọ́ àti lọ pé máa yọ dẹ́mọ̀ lọ pa wọn o la ikraha bid-din kò sí compulsion fún pé kéèyàn ṣe Islam o àmọ́ tẹ́ ẹ bá débẹ̀ tẹ́ ẹ bá ń pass message Islam tí wọ́n bá attack yín. ìgbà tó ní kẹka nǹkan ẹ̀dẹ̀ ń sọ nǹkan mi. ẹyẹ gbé sí wọ́n ní kí ló wà ń bẹ̀ ẹ̀dẹ̀ ń sọ ẹ bá wà ní mọ́ṣáláṣí ẹ lè má ṣe gbogbo ilé bàbá ìjọ náà. àkílódé mọ́ṣáláṣí ò ní rí báyìí torí tí mọ́ṣáláṣí bá wà wọ́n ní kẹka nǹkan ẹgbẹ́ sí ẹgbẹ́ sí àárín náà. kò lọ bá wọn wọ́n ní ẹ̀ka kínní àmọ́ mọ́dù ní Allah ti pa àwọn láṣẹ kóun lọ máa bá àwọn èèyàn jà àwọn ènìyàn ò ṣe o títí tó máa fi gbà pé Allah ní ẹyọ kan làlá ṣé bí nǹkan tó wà lẹ́ẹ̀ka ó yẹ ká kíní ẹ̀ka. alayhi salam qala amurtu an aqtilu an-nas ata yushhadu an la ilaha illallah. nísìnyí báyìí Ọlọ́run ti wá pàmìtì mi ipe kí n máa lọ lè ja ogun kí n máa fi idà tẹ̀tẹ́lẹ̀ ẹnu ní fi ń pèpè Ọlọ́run ti wá ní fún un láàyè kókó máa lo idà láti lè máa lọ concussion èyí sí àwọn èèyàn láti lè ọ̀ǹtì tó bá tó gba ṣìádù àtá ṣìádù aláìlára tó gbà pé Ọlọ́run ọba ọ̀kan ṣoṣo ni wa anna Muhammadu abduhu wa rasuluhu tó fi gbà pé Ọlọ́run ọba ìwọ ànábì òjíṣẹ́ Ọlọ́run ni wa yuqimu sọlá tí wọ́n sì fi máa kírun wa yuta ìzàká tí wọ́n fi máa yọ sàká fàyín nàfà alazali ẹni tó bá tó wá sí eléyìí o hadamu min dima wàhámùm láhùn ilà bẹ̀ akil Islam ẹni tó bá fi lè ń gba ogun ilé tó bá fi lọ́wọ́ sí tó bá pé yíwọ́ bá ń gba imam ẹni sùúrù so imam pẹ̀lú nǹkan tẹ kà yìí ṣọ́wọ́n ènìyàn ló wá bá Muhammadu àbí Muhammadu ló lọ bá wọn so nǹkan ní mo gbọ́ látẹ̀lé pẹ̀lú tẹ́lẹ̀ ìdí hẹ́líà èyí tẹ́ gbé kú imam ẹni sùúrù imam ẹ máa gbọ́ mo sọ pé ẹni sùúrù mo ní ẹni ló pọ̀ lẹ́ẹ̀kan gbogbo èèyàn máa mọ̀ pé bí àwọn dúró pọ̀ lọ́sìn ẹ máa gbọ́ ta ló lọ bá yàn ẹ máa gbọ́ ṣé wọ́n dúró tí wọ́n ta ló lọ bá wọn ń sìn pẹ̀lú nǹkan tẹ̀ka. nínú eléyìí tí mo kà yí. àṣẹ òṣà mo ti sẹ́yìn ẹ̀wọ̀ kọ́mẹ́ǹtì náà ẹgbẹ́ sunwani ní sáì jáde 4019 ẹbí ìjọ ìlẹ̀gbẹ́ jáde bá ṣe òṣà wá síbẹ̀. sunwani ní sáì 4019 pẹ̀lú nǹkan tẹ̀ka yìí ta ló lọ bára wọn náà. pẹ̀lú nǹkan tí mo kà yìí. bẹ́ẹ̀ni. Ọlọ́run ti wá pa á láṣẹ nísìnyí tí ó yá jáde kí sunwani ní sáì 4019 sunwani bí ìjọ ìlẹ̀gbẹ́ jáde bá ṣe òṣà wá. 475 Quran 475. ẹ̀yin kọ́ mọ̀ bá wí mo ní ta ló lọ bára wọn nù nǹkan tẹ ka yín sí bàbá. ànábì lọ́lọ́run ní kóun náà lọ lè bá wọn báwọn náà ṣe ń wà. no ẹ máa gbọ́ kọ́tà máa sọ lélẹ̀ níbo lẹ́yìn ti kà pọ̀ wọn wá bá ẹ jẹ́ ká máa sọ òótọ́ náà ẹ lọ máa gbọ́ ìmọ̀ gbogbo yìí tẹ̀ ń wá ìmọ̀ ẹ̀yin ò tí ì ka ibi tí wọ́n ti wá bá Muhammadu lọ ń bá wọn káàkiri ẹgbẹ́ Quran 4:75 wá ẹgbẹ́ Quran 4:75 wá Quran 4:75 ẹyọ kan tí mo ní ẹjọ́ alátẹ̀ gangan fílẹ̀ ká gbọ́. mọ ikùn náà tí gbogbo nǹkan lọ́dún jáde fún yín kò sí ìtẹ́tù dáadáa sọ síwájú sọ sẹ́yìn ní bàbá. ṣe ẹgbẹ́ wa rí gbé wá látẹ̀ kan. bá bẹ́ẹ̀ mo ti rí yín a máa kà nǹkan tẹ́ sọ́nsẹ̀ ní sùn. n tó sọ nìyẹn. so bí jùlọ bá wà mẹ́kùn náà kò ní tẹ̀gbé jáde lè bá wọn jáde msn yẹn ṣòro súná ní sáyìn ṣẹgbọ́. ẹ lọ gbé yẹn wá ẹgbẹ́ àyà méjèèjì wá. arabic ni wọ́n fi ta ẹgbẹ́ àwọn àyà yẹn wá. ìmọ̀mù ẹ̀ka kínní iná ẹ̀jẹ̀ kan jù bí bá. ẹ ti máa wọn àwọn ìṣẹ̀lẹ̀ aláìsẹ̀ bó ṣe rí nìyẹn Ọlọ́run ní paráṣẹ bí kọ́ lọ bá wọn ẹgbẹ́ yẹn wá ẹgbẹ́ àwọn àyà yẹn méjèèjì wá. ìmọ̀mù ẹ̀ka yanjú ilé ìyá máa lọ gbé ìkọ̀tẹ́ bá fẹ́ wá. èyí tí mo ní ẹgbẹ́ wá ẹ̀ farabalẹ̀. ìmọ̀mù ẹgbẹ́ sọ pé wọ́n gbọ́ sẹ́mu pé àti bẹ̀rẹ̀ ibi táwọn lé. ẹ béèrè ìbéèrè ń lọ wá ń sàn tí mo sọ. so ẹ máa gbẹ́jẹ́ ìṣàlàyé nǹkan táwọn tó ṣẹlẹ̀ fún gbogbo àdúgbò. ìmọ̀mù sọ pé nínú Islam ẹni tó bá fi Islam lẹ́wọ̀n nìkan pa. so nǹkan tá a gbé jáde òfin ṣẹ̀ríà ni ló sọ àwọn tí wọ́n lè pa bí wọ́n ṣe máa pa wọ́n. so látẹ̀ẹ̀kan àwọn gbogbo tá à ń yà sí yẹn ìmọ̀mù ní aláwòdì ní kí Muhammadu lọ bá yàn àwọn kan wá bá ní ló fi ní kó pa àwọn tó bá wá bá jà nǹkan yẹn ló fa gbogbo bá ṣe ń lọ tá à ń lọ bọ̀ ibi ìbàyẹn sìn ẹ̀ka níbi ni aláàtì ní kí àwọn kọpa yín tó bá ń ṣe Islam tí ó ṣe mọ́
àtẹni tó bá ká pẹ̀lú ìyàwó níyàwó kí wọ́n pa àti ẹni tó bá dédé pààyàn so ẹ kà jáde tẹ́ bá ti kà ẹ mọ́ wá fi ibi tí Muhammadu tó dúró táwọn kan wá bá ẹ mọ́ wá fi hàn wá máa wá kà ẹ ṣe so ẹ tẹ̀síwájú ìmọ̀ ẹ lè ṣe máìkì yín. olóyè kò sí ń gbọ́. pé àwọn ti dúró tá ànábì tí wàá lọ bá wọn ànábì náà lọ bá wọn tó bá jẹ́ pé bá wọn so ẹ kà yẹn bí wa ẹ rí i pé mi dúró ẹ gbé wa ẹ lọ gbé kura ansa yín wà ní Quran 2 verse 190 ẹ gbé wa ẹ má jẹ́rú ọba yín ẹ sì mọ́ ti jú ẹ gbé wa ẹ lọ gbé wa ansa yín wà bẹ́ẹ̀ ibi tí ànábì ti dúró tó ti wá bá ansa wà bẹ́ẹ̀ tẹ́ ẹ bá ti wá rí i wá ní ṣe máa ká dé lómi lò ṣe fẹ́ kà kàdé báyìí ṣe ìrọ̀lẹ́ bá fẹ́ ẹ dáhùn ìmọ̀. ẹ gbé wa kí n bá yín kà. Mr. Adé ẹ̀jẹ̀ wo ẹni tó wà lókè yẹn Mr. Densiki ẹ lè ṣí máìkì yín tí mo bá ti ṣe tán wọ́n máa ka abẹ yẹn ẹ ṣí máìkì yẹn kan lẹ̀.